It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Tó dé sọ fún pé ká bá ro ká má tẹnu hospital àwọn ni dá wa lóhùn ó wá ní ká má lọ hospital kí la be ko lọ what am I supposed to do give me a vet kitchen now. At this point ká bá mọ̀ pé mi mo bí lade. Okay, it's okay, it's fine, but we need money. This is Sergeant Vertical from Olaiya Police Division. Mo fẹ́ kí ọmọ wípé gbogbo around yìí pátápátá làwọn ọlọ́pàá ti surround. I will advise you to surrender yourself now. Or else we find ourselves in and bring you down. When is Daddy going to pay my school fees? Lade. It's lost so much blood. Take as many parts of blood as possible. All that really matters right now is my child to be okay. Am I correct? What is it? Okay, mo ti gbé ṣáà ní sọ ẹ jẹ́ kí n bá yín ṣílẹ̀kùn. Juliet, are you fine? Mi wá bí láti wá ṣe ń jàmbá. Just if you cooperate with me. Am I clear? Yes, sir. Surrender yourself now. When we find ourselves, we won't like it. Ẹ wo, èmi náà gbọ́mọ wá síbi tí. Ájọ́ ọmọ náà ló gbé mi náà débi. So, bẹ́ẹ̀. Olóyún obìnrin àtọkùnrin definitely lójú tèmi èmi believe pé tọkọtìyàwó náà gbọ́dọ̀ jẹ́. Ọkọ mi ló tán. Jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ, òtẹ́ẹ̀lì ní bíbá yìí. Gbogbo nǹkan tí ojú ìbá rí omi ìgbọ́dọ̀ fún ẹ. Ẹ wo, wàhálà ti wà o. Anike, ẹbí tẹ́lẹ̀ táyà ìgbé mọ́tò ọ̀rọ̀ àgbà mọ́tò ọ̀rọ̀ yìí. There's more to it. Ṣé wàá rí bó ṣe rí ni? Nítorí dé ni o tí ò gbọdọ̀ rí tàmá láyé. Èmi á wọlé lọ́nsìn. Tó bá yẹ pé ẹni tẹ́ ń sọ yẹn, lèmi náà rò. Màá mú fún mi, màá fi ya picture nìyẹn wá lórí CCTV camera, màá fi wá hàn yín. Mo lè súnmọ́ lónìí kẹ́ ẹ sọ pé Ifá ò fẹ́ bẹ́ẹ̀ o. Irọ́, Ifá fẹ́ bẹ́ẹ̀. Ṣé wọ́n ló máa sọ fún mi nǹkan tí màá ṣe nílé mi àbí ó dàbí nǹkan tí ẹ lọ́wọ́ sílẹ̀ fún mi jáwé. Ṣé kò ń ṣe pé Ifá mi ló tún wọlé tọ̀ mí wá báyìí? Ifá mi tún rèé o. What is going on? Èmi ajé tí ń ṣerú ìjọba tí ń ṣe ní ẹrù òkun dọ̀tọ̀ kù lú. Èmi ajé tí ò sọnù tí gbogbo ayé ń wá kí. Èmi ajé dé. Nǹkan tó ń ṣe yẹn tó bá stop ẹ ikú ni kì í ṣàgbọ́n. Mo rò pé ní mental disorder. Àfọwọ́fọ́ náà ìdúró jọ. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́ kí n ṣe mo ṣetán láti ṣe ìjọ tó Ọlọ́run. Ẹ̀gbọ́n mi, ẹni pẹ́ kú o. Mama heart phone ni. Kò máa ní fọ́ọ̀nì tó bá lọ play smart pẹ̀lú mi Ọlọ́run. Sórí ire Oropo wérò ni, sórí ire òwérò. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ rán àwọn agbanipa kó wá pa mí ni? Ìwọ tó dàgbà tó bá ń torí rẹ̀ ò sì pé rárá. Má wà bí o. Tó bá wá bí nǹkan mi ò sì yọ, wọ́n fi nǹkan sí gbogbo ara rẹ̀. Kí nǹkan tí mo ṣe fún ẹ? Why you frustrating me? Mo sọ fún ẹ, ọ̀gbọ́n, mo kìlọ̀ fún ẹ títí. Ọ̀nà ọ̀gbà, wọ́n ní eṣinṣin tó bá lójú kòkòrò. Ó máa bá òkú wọ sà ni. Lẹ́yìn, ó ti bókú wọ sà. What? Tí n bá tún ayé wa, ìyọkọ bíi ti ní báyìí ni mo gbàdúrà kí n tó fi ṣe ìyọkọ kẹ́. Ọyá dìde níbi tó bá wà kọ́ wá jẹ́ mi. Àbí wọn náà kọ́ yìí. Èmi ló sọ̀rọ̀ rẹ̀ dìde ń jẹ ọ̀rọ̀ fún. Ikú ọ̀mọ̀lá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó yẹ parapọ̀ kẹ́jọ kan. Wọ́n àgbà lórí kí n bá fọwọ́ tẹsẹ̀ rẹ̀ mi.
Quiet. COD. Sir, between 9:30 to 10 a.m. A detective husband murdered in his own house. Inspector Shadi. Yes, sir! Something is missing. Even to Bambino, I love you so much. Udejo, do this for your little sister. Please. Shade ti fẹ́ máa sun ẹ dé bèbè ẹ̀wọ̀n. And I believe she's hiding something. Please, you need to help me. Follow me. Are you sure? Yes, ma'am. To back power for my regret them. Close the door! I don't know the relationship between both of them. I don't quit easily. God. What kind of nightmare is this? Showa, mi ò gbàgbọ́ bó wà. Showa, mi ò gbàgbọ́ bó wà. Showa. Níbo ló wà? Níbo ló ń gbé? Irú ẹ̀dá wo ni? Ṣó wà? Ó wà. Ó wà. Ó wà láyé. Ọlọ́run wà. Ọlọ́run kì í ṣonídán tó máa lálùbáyídà. Aṣiwèrè wí lọ́kàn rẹ̀ pọ̀ Ọlọ́run ò sí. Nítorí kò bára rẹ̀ hàn bí ènìyàn. Gbogbo tó dá láyé àti inú ọ̀run ló fi hàn gbangba pé ó wà láàyè, ó wà síbẹ̀, ó wà títí láì. Ọlọ́run wà. Ó wà. Ó wà. Ó wà láàyè. Ọlọ́run wà. Bó ti wù ló ṣọlá. Mo wọlé ayé, mo rí pé kò sọ́lọ́run. Mo wẹ̀yìn wò, mo rí pé kò sọ́lọ́run. Ayé ẹ fọ̀rọ̀ mi kọ́gbọ́n, kò máa sọ́lọ́run. Ayé ẹ fọ̀rọ̀ mi kọ́gbọ́n, ayé kò sọ́lọ́run. Mo wọlé ayé, mo rí pé kò sọ́lọ́run. Màmá ẹ máa kú ọrọ̀ ajé fẹ́. Ẹ káàbọ̀. Ẹ ra màá. Ẹ kú àtàrọ̀, adúpẹ́. Mo wọlé ayé, mo rí pé kò sọ́lọ́run. Mo wẹ̀yìn wò, mo rí pé kò sọ́lọ́run. Ayé ẹ fọ̀rọ̀ mi kọ́gbọ́n, ayé kò sọ́lọ́run. Ìgbàlà ọ̀fẹ́ là mú wá, tí Jésù fẹ́ jẹrẹ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ là mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Ìgbàlà ọ̀fẹ́ là mú wá o, tí Jésù fẹ́ jẹrẹ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ là mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Sáré o
ìgbàlà sáré ó wá gba ìwòsàn sáré ó wá gba ìdáǹdè tó ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ sáré ó wá gba ìgbàlà sáré ó wá gba ìwòsàn sáré ó wá gba ìdáǹdè tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ilẹ̀kùn àánú ṣí sílẹ̀ wá wọlé. Ilẹ̀kùn àánú ṣí sílẹ̀ ọmọ ìgbàlà wá wọlé. Ilẹ̀kùn ìgbéga ṣí sílẹ̀ o. Wá wọlé. Ilẹ̀kùn àánú ṣí sílẹ̀. Wá wọlé. Ìyá aláta. Wá wọlé. Ìyá elépo. Wá wọlé. Ìyá olómi. Wá wọlé. Títí Èkó. Wá wọlé. Àti Jẹ́nà. Àti Yádrẹ́sà. Wá wọlé. Títí náà. Wá wọlé. Wá wọlé. Wá wọlé. Wá wọlé. Wá wọlé. Ẹ wá wọlé. Wá wọlé. Ẹ ká sọ ní àdúgbò yìí. Gbogbo ọmọ Ọlọ́run ṣe ń gbọ́. Ìyìn rere Jésù la mú tọ̀ yín wá ní ọ̀sán yìí. Bẹ́ẹ̀ni. Nítorí pé Olúwa ní Olúwa fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Bẹ́ẹ̀ni. Ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa. Kan ṣoṣo. Wípé ẹni tó bá gbàgbọ́ kì yóò kú tàbí parun. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ní òrí kí ni o? Ìyè àìnípẹ̀kun. Ìyè ayérayé. Ṣé rí gbogbo ẹ̀yin tí a di ọkàn ẹrù o? Lé lórí. Bẹ́ẹ̀ni. Tẹ́ẹ̀tì wò wípé báwo ni mo ṣe fẹ́ ṣayé mi? Kò sí ọ̀nà àbájọ fún mi. Bẹ́ẹ̀ni. Kò sí ọ̀nà àti lọ fún mi. Yes. Ẹ̀yin tí ayé ti di ẹrù wúwo lé lórí. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ Jésù. Jésù pè yín. Bẹ́ẹ̀ni. Jésù ní kí ẹ wọlé wá. Ó ní kí ẹ wá. Ó ní òun tó gbà yín. Yes. Òun tó gbé ẹrù yín. Bẹ́ẹ̀ni. Òun tó gbé ẹrù yín. Bẹ́ẹ̀ni. Pásítọ̀ ẹ sọ fún wọn. Ẹ máa bọ̀ lọ́dọ̀ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ rò wípé ẹ ti ń béèrè tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ò dáhùn. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fẹ́ ṣe ní ìgbà tó yẹ yín ni. Bẹ́ẹ̀ni. Èyí tí ẹ ń retí lọ́dọ̀ Ọlọ́run yẹn tí ò tí ì dá yín lóhùn. Ọlọ́run fẹ́ ṣe ní ìgbà tó dáa. Ẹ wo Rákélì ní ìgbà tí ìyálé ẹ bímọ. Ó bẹ̀rẹ̀ sí bímọ bí eku ẹ̀dá. Ó ń pa ọmọ bí ẹlẹ́dẹ̀. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù dá Rákélì lóhùn, ó bí olú ọmọ. Ó bí Jósẹ́fù. Rèmọ̀síndà Yébàkà. Gbogbo ẹ̀yin tí ẹ wárùn kì í. Ẹ wá sí ọ̀dọ̀ Jésù. Olúwa ń bẹ bí tàtijọ́. Àwa náà ò pè é bí ti àtijọ́. Ìyá alátẹ. Ẹ gba Jésù gbọ́. Ọjà yẹn tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ẹ yí padà kúrò nínú iṣẹ́ yín. Ẹ tọ̀ Jésù wá. Jesus is calling you. He's calling upon my you. brothers and sisters. Yes. My brothers and fathers. Yes. The Lord is calling Yes, you. the Lord is spoken. The Lord is calling you. He's ready to accept you. Yes. He's the divine Father. Benny. He's the good Father. Yes. He's the creator of heaven. Yes. The King of all kings. Oh, Benny. The Lord of all lords. Benny. He will accept you. Oh. Onike wa. Ó ní ẹ wá. Okuru ni. Benny. Ọ̀gá ni. Ó ní kó wá. Ọ̀tọ̀ra ni. Ó ní kó wá. Ọ̀tìrì ni. Ó ní kó wá. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Jésù àgbà yìí. Yes. Ẹ máa bọ̀. Olúwa ni. Ẹ ṣá máa bọ̀. Olúwa ni. Ẹ máa bọ̀ Ó ní kẹ́ ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ẹ pa mi. Látọ̀rẹ́ náà. Yẹ ọkọ̀ máa pọ̀. Yẹ. Máa pọ̀. Ṣàánú mi. Tọ́lẹ̀ náà. Ṣàánú mi. Kò sí bí ọ̀rẹ́ ṣe lè sá fún òjì. Wọ́n fẹ́ kó mọ̀ wípé àkísà tó bá dágbére àtọ̀. Ìgbà bẹ́rẹ̀ kò lè dá dúró. Báyìí náà. Má bínú. Kí má bínú báwo? Why? Kí má bínú. Mo ti wà ń bẹ̀rẹ̀ for a very long time. Sáwọn neighbor gan wò pé kí ló ń ṣe mí pé ṣé mo mú kí ìdání ni. Tí mo mọ̀ pé mo fẹ̀yàn sílẹ̀ sílé. Kí ló ṣẹlẹ̀ náà? Why now? O ti jẹ́ kí inú bí mi náà. Má bínú. Má bínú baby. Kó ṣe pé mi gbọ́ bó ṣe kọlẹ̀kùn bọ́ mo lè dìde ni. Ó dà pé mo ní ṣiṣẹ́ mọ́. Àwọn àlá tí mo máa ń lá lágbára gan bí kòkó máa lé mi bí kò máa nà mí kó ṣe pé mi ò gbọ́ pé nǹkan lẹ̀kùn bó àti dìde fún mi ó nira gidi mo lè dìde. Oh, mean it? Oh, serious o. Oh, see.
sometimes man bí ẹgbẹ́ kí ló ṣe ẹ́ wọ́n máa ní kò sí nǹkankan èmi náà mo ti observe pé ó dà pé nǹkankan ń worry ẹ́ ó dà pé nǹkankan ń ṣe ẹ́ bó máa sọ fún mi pé kò sí nǹkankan wow see iṣẹ́ tí ò ń ṣe ẹ́ iṣẹ́ tó ní agbára díẹ̀ ni you should know àti wípé èèyàn tó bá máa jẹun gbọ̀ngbọ̀n ó máa tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ìyẹ́ kì í ṣeṣẹ́ tó easy kò gbójúbọ̀rọ̀ náà ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ̀ ó kẹ̀tẹ̀ ṣe relax ọ̀rẹ́ ọ̀rẹ́ wọ́n lè pa ẹ́ ìgbà náà máa pa ọ̀ kí n pa ọ̀ sit down ṣó ti jẹun. Ebi ò pa mí. Ebi ò pa mí. ó máa jẹun calm down alátúnṣe mi máa túnṣe rẹ̀. àlàáfíà fún ẹni tó wà níbí o. àlàáfíà fún ẹni tó ń bọ̀ o. ẹ pẹ̀lẹ́ kásìmá. ìròyìn Jésù la mú wá fún yín. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ yẹn a gbọ́dọ̀ wọnú àdúgbò ìwà ká wá rí àpẹẹrẹ ọmọ Ọlọ́run ká má yà láti tún bá yín sọ̀rọ̀ Ọlọ́run nítorí pé bí a ṣe rí yín a rí ọlá Ọlọ́run lára yín bí a ṣe rí yín a rí pé ẹ̀ ń ṣoníjàgídíjàgan ojú yín tutù ó jọ tọmọlúwàbí ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ kọjá ládùúgbò yìí ká má fẹnu bà díẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí fún Ọlọ́run tí ó ṣọ́ yín di wákàtí yìí Ọlọ́run tó jẹ́ kí ẹ ní ṣọ́ọ̀pù síbí. Ẹ jọ̀ọ́ má bínú sá. All right ma. Ẹ má bínú ṣé mo lè sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ǹkan yẹn pé ẹ rí mi ní ìrí onígbàgbọ́. Bẹ́ẹ̀ni. Onígbàgbọ́ gangan ni mí o. Praise God. Mo dẹ̀ máa ń lọ church. Glory to God. Kí má bàa lè waste time yìí. Ó ní èèyàn kan tó yẹ pé tẹ bá débẹ̀ ẹ lè jèrè ọkàn wọn. Tí wọn ò nígbàgbọ́ pé Ọlọ́run wà. Wọn ò nígbàgbọ́ pé Ọlọ́run wà. Ẹ jọ ṣàlùrẹ́ ẹni náà. Olúwa ṣí ilẹ̀kùn fún mi. Mo kọ̀ lè wá tàgbà mi kórìí mi máa wú. Èmi bá ní ó yá kí ẹ̀yin máa gbé òkú wọlé kí èmi máa wẹ̀ fún Ọlọ́run ṣe ẹ̀yin wẹ̀ fún tẹ́lẹ̀ ni. Dídìrín ni ọ́ èwo lọ́wọ́ àlejò nínú ẹ̀jẹ̀ kan gbé tó kó gbé ẹ̀ kan gbé wọlé báyìí àtẹ̀mí tí màá ká yàdá tí màá máa wẹ̀ fún wọn èwo ló le jù ọ̀ nìkan sí wo bí wọn tó ju tèmi gan rí inú ilé ó kọjá gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n rí bẹ́ẹ̀ ni mo sọ òkú ti nà mí fẹ́ ó ti gbá mi ní etí tí wọ́n mọ̀mọ́ délé oúnjẹ́gùn lórí ẹ̀ tó gbá mi ní etí tí wọ́n fi nǹkan ara fún mi pé nǹkan ti bà mí lórí kìsì ni wọ́n gbé edé kò sásọ lára ẹ̀ wọ́n máa ń wo ojú ìyá mọ̀ pò rẹ̀ ní dán ọlọ́run irú kí leléyìí ní kíní ọ̀hún ń dán ẹgbà mí eléyìí sẹ́ẹ̀ farun ni kó tó di pọ́ lọ́jọ́ dé o. àti wo débẹ̀. bẹ́ẹ̀ni náà ṣe ni kí n yẹ̀ wò nù àbíkọ̀sá tí ó ti di waste product lọ́kàn gbé lọ kí yẹn kò tí ì bàjẹ́ mo ṣe kán lù tán kí n di kí n máa lọ báyìí àfi láwù ìfọ́tí yéètì ohun tó wá dá wàhálà lẹ́nu ló ṣe yẹn ìgbà tí tó fún mi gbà tí mo ṣe yé ó tún fún mi sí mo tún ṣe yé ó tún ìgbà tí mi ṣe yé mọ ni ò tó gbà mọ́ mo wá bọ̀ ta sórí ti orí wúwú orí ọmọ wú bẹ́ẹ̀ náà ni ẹnu iṣẹ́ láti ń jẹ mẹ́ láti orí tèmi náà máa wú tí máa wẹ̀ wọ́n tán báyìí. ṣé rí gbogbo kíní tẹ̀ ń sọ yìí èmi ti ń gbọ́nú ọgbà yìí ti pẹ́ o táwọn kan ní táwọn bá wà ní night shift báyìí tó bá dọwọ́ alẹ́ ara àwọn á máa gbọ̀n orí àwọn á máa dìde àwọn máa gbọ́ oríṣiríṣi ariwo mo ní láwọn òkú tó gbé wá sí mọ́ṣúárì náà lè ara yín wá ń gbọ̀n fún ṣé òótọ́ ni pé ara ń gbọ̀n lóòótọ́. kò é ṣe wọ. kò ṣe mí rì. èmi ṣé mi wà nù ṣé ìní tó rẹ́ mi ní ìsìnmọ́jẹ́ tó kú lè tẹ̀sí. nígbà tí wọ́n ṣe pè fún tí ò fẹ́ tún kú. bí tí màá ṣe nù sórí ẹni tó lè gbára rẹ̀ tó bá fẹ́ gbára rẹ̀ báyìí wọ́n lọ mutí. ọtí lè mímọ́ mutí máa fẹ́ wẹ̀ òkú. máa gbé gòsò ẹ̀dẹ́ òsọ ẹgbẹ̀ báyìí ni ìgò màá máa mú ẹta náà ní màá máa rọ mú orí tèmi náà mi rántí rí kankan mọ́ wọ́n mọ̀ pé ọ̀dà òkú àtọlọ́tí tí wọ́n bá pàdé ara wọn láàrin òru ta ló máa sámúra wọn òkú àtọlọ́tí àwọn méjèèjì kan pàdé lóru ta ló máa sá. ìyẹn túmọ̀ pé ọlọ́tí pàdé lọ́tí nìyẹn. òkú máa sá ọ̀rọ̀ dànù fọlọ́tí tó bá ti mọtí mu àbí kò máa mú gbó
gbà ló save. ìwọ wulẹ̀ fi ọ̀rọ̀ gbólẹ̀ lóòótọ́ béèyàn bá mutí tó mu gbó ojú bọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ èkó àmọ́ gbogbo oyún náà ẹ̀ mọ̀ pé irú sẹ́tà ń ṣe èèyàn gbọ́dọ̀ dira èèyàn gbọ́dọ̀ dúró déédéé bí ọkùnrin ṣé irú mi wá lòkú kan mọ halẹ̀ mọ́ gbà wọn ṣe pé fún bí Ṣàngó bá pàrà bàtí ń fagi ìrókò ya bí tigi láàrúwà ìmọ̀kọ mọ èmi èrò yẹn ara mi ni ogun burúkú ń bẹ lọ́wọ́ mi ogun ń gbọ́ òkú kò lè tírẹ́tì mi débi tí ó tẹ̀ wá mọ́ halẹ̀ mọ́rù mi èmi ẹ̀fẹ́ máa gbéraga ní àìmọye àwọn ẹgbẹ́ mi títí kúnú ayé òkú ẹ fi yọlẹ̀ wọn bí ni yàrá yóò kú náà àfi tó bá fẹ́ ṣòfò ó dàbí pé ìmọ̀lú tí mo ti Ọ̀yọ́ ni mo ti wá o mo sì dira pé kí n tó kú òǹlé ni o ẹ̀yin náà ẹ̀ ní sùn lẹ́nì. Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ nígbà tí wọ́n wá ní irú oògùn márùn tá a sì jọ ń ṣiṣẹ́ kan náà ó ṣe pé ẹgbàá o. gbogbo àwọn tí mo ń complain tí mo iṣẹ́ ìkó ṣe ń ṣe kéèyàn. Kí ló ṣe? Ọ̀rọ̀pọ̀ kí ló ṣe? Mọ̀dára! Ìwárìrì ara mú mi o. Orí mi sì dìde. Ẹ̀rí tó kọjá nìsín. Ṣẹlẹ̀ tó kọjá lórí rẹ̀ di. Ẹ̀rọ̀kù tó kọjá. Àárí. Ọlọ́run ló máa ní kí òkú ìkọjá òkú ìmáàmù rìn kẹ̀. Ókè wọ́n fẹ́ máa gbé wa láńdíkàpù ni. O fẹ́ gbé wa gógó. O fẹ́ máa gbówó lọ́wọ́ akọ́ máa fi jẹun. Á pé olólógùn. Mo lọ́gùn o mọ̀ pé kò fẹ́ kọjá ni. Abirú òsìwò rẹ̀ òkú ẹ̀ kan kọjá orí ẹ̀wú lọ jẹun ara rẹ̀ mọ́lẹ̀ báyìí. Tókù bá pọ̀ tí wọ́n lọ mítìnì. Kí ló fẹ́ ṣe? Òkú lọ mítìnì. Wọ́n ló lórí ẹgbẹ́. Wọ́n ní vice. Kí ló sọ yìí? Tó ti máa rí wọn pé vice òkú rẹ̀. President Suri. Wọ́n ní treasurer tí ó mọ̀ kó wọ́ òkú dá nínú òkú ti gbọ́. Aago kan ni ọlọ́mọ ibi tí ń lọ máa. Ṣúwà. Mo wọlé ayé mo rí pé kò sọ́dọ̀run. Mo wẹ̀yìn wo mo rí pé kò sọ́dọ̀run. Ayé ẹ̀fọ̀rọ̀ mi sọ́gbọ́n kò sọ́dọ̀run. Mo wọlé ayé mo rí pé. Àlàáfíà fún yín mà. Àlàáfíà fún yín mà. Ẹjọ́ ta lè bá. Ẹ̀yin la béèrè mà. Ẹ̀yin ni ẹ̀mí Ọlọ́run darí wa sí láti wá bá sọ̀rọ̀ mà. Jesus. Ẹjọ́ kì í ṣèmi lẹ́yìn inú ilé yìí ẹ bọ́ síta kẹ lọ sílé kejì bí lábẹ́lẹ̀ tí màá lẹ́ tẹ̀lé. Ẹ̀yin ni Olúwa rán wa sí mi. Ìwé mímọ́ sọ ó nítorí tí Olúwa fi aráyé tó bẹ́ẹ̀ ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa wípé ẹni tó bá gbàgbọ́. Ẹni sọ́jà rẹ̀ mo lè ṣàlàyé fún mi mo sọ pé mi kọ́ lẹ́wọ́ ẹ̀dẹ̀ rẹ̀ kan ìwé mímọ́ òṣìwò ni mo ní kẹ́ ẹ bọ́ta kò ṣe é ìbàdàn ọ̀rọ̀ yín sí sọ̀rọ̀ yàn ni. Màmá kò bá dá kí ẹ fi àyè gba Olúwa nínú ọkàn yìí. Bẹ́ẹ̀ni. Nítorí pé Olúwa tẹ̀ ń wò yìí ó nífẹ̀ẹ́ yín dénúdénú ni. Ọlọ́run wà pẹ̀lú yín mà. Ebi tí gbogbo wa ní Olúwa ló fún wa ní. Afẹ́fẹ́ tí ẹ̀ ń gbà sára iṣẹ́ owó Ọlọ́run. Kò bá dá kí ẹ̀yin gba Olúwa láàyè nínú ọkàn yìí. Bí ẹ ti ń fi rin lu ọwọ́ yẹn Ọlọ́run ló fún yín lórí. Ẹ̀rọ ọlọ́tà tẹ̀ ń lò lọ́wọ́ yìí Olúwa ló pèsè ẹ̀ fún. Ẹ̀jẹ̀ burúkú ẹ̀ kó sọ̀rí burúkú yìí gẹ́gẹ́gẹ́gẹ́ sọ̀rí burúkú ẹ̀jẹ̀ lámì gbàgàgbàgàgbà kúrò kórí yín dànù. Kí ló ṣẹlẹ̀ gbogbo pàápàá? Àbúrò ní sẹ́mi lẹ wá sọ̀rọ̀ yàn ni ó yẹ bọ́tà ẹ bọ́tà o. Ìfẹ́ Jésù kò láfiwé mà. Bẹ́ẹ̀ni mà bẹ́ẹ̀ni kò dẹ̀. Tẹ́ ẹ bá kàn tí ẹ lọ. Ọlọ́run kankan tẹ̀ sọ ìbò ló wà. Ṣé Ọlọ́run wà bí kankan ni? Èmi mọ̀ pé kò sí Ọlọ́run bí kankan ẹ wá ń pariwo òṣìṣẹ́ ẹrú ojú òṣìṣẹ́. Mọ́mì ìbéèrè lẹ béèrè lọ́wọ́ wa a dẹ̀ máa dá yín lóhùn. Ṣé rí Ọlọ́run tí à ń sọ yìí mà? Ọlọ́run yẹn ló dá ayé àti ọ̀run. Bíbélì sọ pé Ọlọ́run jókòó lọ́run ó ló ń ṣe ohun tí ó wù. Bíbélì sọ nínú ìwé Àìsáyà pé ó jókòó lórí òbìrí ayé. Ṣé rí Ọlọ́run yìí kan náà? Ó jókòó lọ́run fàyè ṣe àpótí ìtìsẹ̀. Psalm 115 verse 3 ló sọ bẹ́ẹ̀. Ó ló ń ṣe ohun tí ó wù. Nínú ìwé Àìsáyà wá sọ wípé Ọlọ́run jókòó lórí òbìrí ayé. Mọ́mì Ọlọ́run ti ó jókòó lọ́run ó fi ayé ṣe àpótí ìtìsẹ̀. Mo rò pé jáde. Ó yẹ mama ẹjọ́ mi ti wáyà ẹ̀gbọ́n síbẹ̀. Olúwa nífẹ̀ẹ́ yín mà. Síbẹ̀ Olúwa nífẹ̀ẹ́ yín. Ẹ ra mọ ẹ lẹ́sà o ẹ máa kúrin arábúlẹ̀ yín o. Ọlọ́run náà búrẹ́ lọ́hùn kankan wà níbo lọ́hùn kankan jókòó sí gan pàápàá mo wọ wájú mi ò rí mo wọ ẹ̀yìn mi ò rí mo wọ tún mo wọ sí mi ò rọ bí ọmọ mi tó lọ́hùn kankan wà Ọlọ́run wo. A wá sọ̀rọ̀ Ọlọ́run fún ìyá kan bí mi so ó wá dàbí ẹni pé ó gbòdì lọ́kàn wọn wọ́n wá da omi sí wa lára. Ìyá kò sọ̀rọ̀ nìyẹn. Musa rí i pé gbogbo dressing ti look scatter or something like that. Bàbá ti béèrè ládùúgbò kẹ́ tó wọ bíi ìyá tẹ̀ ń wò yẹn àwa gan tá a jẹ́ mùsùlùmí
kò sí àyà tó wà nínú àlìkùránì tọ́lọ́run ti ròyìn ara rẹ̀ tá àti fi báyà àkọ̀sọ́ Ọlọ́run sọ̀rọ̀ lórí ìkọ̀fẹ́ gbọ́ ifun kọ́mọ̀sùn lẹ̀ ń bá wí kẹ́ẹ̀kan dárúkọ Ọlọ́run bí ọ wà ẹ ti dá wàhálà sínú ayé ìyá yìí ṣùgbọ́n o àmẹ́ni tí ó ṣe torí tó wo àwa náà tá à ń fi inú àdúrà ní pé k'Ọlọ́run fọwọ́ tọ́ wọn lọ́kàn torí ẹni bá gbà pé kò sí Ọlọ́run kò sáburú tí ò ní í ṣe lórílẹ̀ Ọlọ́run ọdẹ fún ṣe. so kò sọ Ọlọ́run ni wọ́n ń pè é. wọ́n fẹ́ gbọ́ pé ẹ pé Ọlọ́run gan lẹ́gbẹ̀ẹ́ wọn láìsí àwọn lẹ̀ ń bá wí ẹ ti dá ṣòro sílẹ̀ sínú ayé wọn àfi k'Ọlọ́run tọ́ wọn sọ́nà. ọdún ìyá oníjẹyìn o Olúwa san yín lẹ́sànsẹ́ rẹ̀ ẹ ṣe gan o ó ga o ìyá kò sọ Ọlọ́run. Brother John, ìyẹn ni pé àwọn kan wà láyé tí wọn ò ní gbàgbọ́ k'Ọlọ́run tí ẹ wá rárá. bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé irú wọn ìbáyìí ni wọ́n sì ń dá dídé Jésù dúró Bíbélì sọ pé ó dìgbà tí ìrere bá káàkiri gbogbo àgbáyé kí Jésù tó dé wọ́n wà. ṣùgbọ́n Brother John ẹ má jẹ́ kí n tàn yé mi ní padà wá sílé bẹ́ẹ̀ ni ìwé mímọ́ ní ìbùkún ní fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe máa lọ polongo ìyìnrere Jésù fáwọn ẹlòmíì ẹ wò yẹ ilé awálé ni wọ́n dún ní sí wa lára tá a bá padà wá lọ́la kí ni assurance pé màmá yóò ní dé epo sí wa lára àti pé irú èèyàn tí kò ní gbàgbọ́ k'Ọlọ́run wà yìí ó máa níbọn ní ẹjọ́ tó bá níbọn ṣe rò pé wọ́n ní yìn wá ní wọ́n lè yìn wá bọ̀. Sister Sarah ẹ ń sọ̀rọ̀ bí obìnrin kì í ṣe pé ẹ ń sọ̀rọ̀ bí aláìgbàgbọ́ ẹ ń sọ̀rọ̀ bí obìnrin ṣùgbọ́n tí mo fẹ́ fi yé dá yín lójú ni pé nísìnyí ẹ mọ̀ pé Bíbélì sọ wípé Jésù pòwe pé ọkùnrin kan ní 100 àgùntàn ó ní ẹyọ kan sọnù bẹ́ẹ̀ ó fi 99 sílẹ̀ ó dẹ̀ wá ẹyọ kan yẹn lọ tá a bá sọ wípé ní padà wá bímọ ṣé mọ̀ pé Bíbélì sọ wípé ó dìgbà tí a bá wàásù ìrere káàkiri gbogbo àgbáyé kí Jésù kò dé ara àwọn tó ń disturb dídé Jésù rèé o ìtẹ́wá sọ pé domi sí wa lára bó jẹ́ ìbọn náà yìn Bíbélì sọ pé kí a ṣalábàápín ìyà Kristi mélòó náà ti ṣe wọ́n kan Jésù mọ́gi wọ́n dé ládé ẹ̀rù ó kú ó jìnbí ní ọjọ́ kéré tó máa mú mi sọ̀rọ̀. Gbogbo àlàyé yín pátá ló yé mi ibi tẹ́ sì wá yìí ibi tẹ́ sì rí ìtúsílẹ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kankan ẹ fún mi ìṣẹ́jú kan. Òkà lọ̀rọ̀ yín jẹ mọ́. Awo òkà. Òkà ni. Ọmọọṣẹ́ tẹ́ ẹ ní níbi iṣẹ́ ó tó mélòó? 5 sir. 5 tó túmọ̀ sí pé òkà 5 ní ṣe fún yín. Òkà. Bí n bá ṣe wá sí òkà 5 fún yín omi kan náà wà tó pèsè ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká ẹ gbọ́ bẹ́ẹ̀ sí ìlúṣẹ́ náà. Omi ilẹ̀ kọ̀ọ̀kan fi wọ́n lẹ̀ tẹ́ bá fomi wọ́n lẹ̀ tán ẹ wá pín òkà 5 yìí fún àwọn ọmọọṣẹ́ yín lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ bá ti pín fún wọn tí òkà ń kàn wọ́n lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ yín àtàwọn òkú jọ máa fojú orin jù báyìí kò sì sí ìjàmbá kankan táwọn òkú ṣe fún wọn tó bá fẹ́ jọ máa jẹun pọ̀ ni kò sí nǹkan náà tá fẹ́ bókun ṣe tí ò ní máa bókun ṣe. Hello sir ẹ má bínú ṣé mo kó mo sọ fún yín pé àwọn òkú yẹn wọ́n disturb mi gan bọ́ ẹ sọ nǹkan tẹ́mi máa lò sí mi. Nǹkan tí mo sọ pé ń pèsè omi nù tí n bá ti gbómi fún yín tí mo sì kóka fún yín. Bàbá o ẹ má bínú o mo mọ̀ yín dáadáa mo fẹ́ kí ìyàwó mi rí àfidájú irú èèyàn tẹ́ jẹ́ bẹ́ẹ̀ ṣe lágbára sí ṣé tí ẹ bá ti pèlò gbogbo àwọn nǹkan tẹ́ sọ tán yìí tẹ́ gbèrè lọ́wọ́ tó ń lò bẹ́ẹ̀ ṣe ní kó lò gbogbo àárín òkú ń báyàn jà òkú ń nàyàn èèyàn ń níjàkadì lójú oorun àti dìde ní lára lójú oorun jáde sójú ayé ṣé gbogbo ẹ̀ máa dínkù. Bàbá ẹ má bínú kó ṣe pé mi ò gbọ́ lines yín ṣẹ̀gẹ̀t but I mean àwọn òkú yẹn ṣé gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe fún àìtí bá ti ṣe òkú ò ní máa disturb àwọn ọmọ mi pẹ̀lẹ́ mi what and then you know. Ògùn tẹ́ sá tí ò jẹ́ ewé ẹ̀ ní òpè ewé ẹ̀ kù kan nù
táyé bá ń jáyé téèyàn sì ń jẹyàn tẹ́ bá gbé kù lọ́dọ̀ mi dandan ni kò ṣẹ. confam. torí pé kò ṣẹ kò ṣẹ. bẹ́ẹ̀ni. ẹ gbọ́. mi ò gbàgbọ́ kó wà ṣó wà níbo ló wà níbo ló ń gbé irú ẹ̀dá wo ni. má ṣe jẹ́ kí ìpọ́njú yìí dá ọ lẹ́kun. gbogbo ohun tí ń lọ nínú ayé rẹ ní àkókò àti òpin rẹ̀ mo fẹ́ kó o mọ̀ wípé kò lè wà títí. bó pẹ́ bóyá ìpọ́njú yìí á di ìtàn ayọ̀. kí Olúwa kí ó tù ọ́ nínú. kí ó sì gba ayọ̀ dípò omijé. ìtura dípò ìrora. kí iṣẹ́ ọwọ́ rẹ bẹ̀rẹ̀ sí ní jẹ mọ́ oore. kí ìyàn rẹ kí ó di ọ̀pọ̀ yanturu. gẹ́gẹ́ bí ó ti sọ nínú. ìwọ ló ní kó má kun lọ púpọ̀. àṣìwèrè wí lọ́kàn rẹ̀ pọ̀ gbà jàre 200 epo tí wọn kò sepo. má bínú máa yé tí mọ́ ìmì fún mi. mo ti sọ fún mọ́mí ẹ̀ náà pé 500 là ń lọ táàsì. tí bá ti délé màá sọ fún mi. ló fi hàn gbangba pé ó wà láàyè ó wà síbẹ̀. kó bá mi gbà tó kù wá. bẹ́ẹ̀ ni ẹ má bínú. dáhùn. ó wà ó wà. ọkọ mi. ṣé ti jẹun. má jẹun ó tún ẹ̀ṣẹ̀ pa látàárọ̀ náà lílé máa fi wá nǹkan jẹ. ṣé tí wọn lè lọ́wọ́ máa fi jẹun wọn lè wò èmi ti ta. ìwọ kò yẹ jáde kí wọ́n fi jẹun wá èmi á má lè jí lè máa fi wá nǹkan. 200 naira máa má lè jí. bẹ́ẹ̀ máa rẹ̀ kí n mú 500 naira kí n fi jẹun. ara tó ló fọmọ ènìyàn dá. ẹ má tó tọ́jú ẹ. ìdọ̀ ọkọ mi ó ṣe o wàá lọ láyọ̀ wàá bọ̀ láyọ̀ ọmọlá. pẹ́ o. ìwé orin dáfídì orí 100 ẹsẹ̀ 13 dìde kí o ṣàánú fún mi olúwa yóò dìde yóò ṣàánú fún ọ nítorí àkókò láti ṣàánú fún ọ dé yóò gbọ́ àdúrà rẹ gẹ́gẹ́ bí ìwé àìsáyà ìyà tó ń jẹ ọ́ lónìí kì yóò jẹ ọ́ dọjọ́ alẹ́ olúwa yóò fi òpin rọ́pò ìyà rẹ gbogbo ọ̀nà tó tì mọ́ ọ yóò bẹ̀rẹ̀ sí ní ṣí fún ọ níbi tí o ti ń ṣiṣẹ́ bí ẹrú tí ò ń jẹ ìyà ìwọ yóò padà jọba pẹ̀lú ọlá. ààrẹ ò wá gba ìgbàlà sáré ò wá gba ìwòsàn sáré ò wá gba ìgbàlè tí ń tẹ mọ́ láyé mi. àlàáfíà fonílé o. ta ni. ẹ̀rọ àmọ́ àlàáfíà fún. ẹ̀yin ará àbí ìtún ni kí ló tún dé ṣé wọ́n bí sórí mẹ́ja ni kí ló ṣẹlẹ̀. mọ́mì ṣebí àbá tí ẹ fi ọlọ́run bẹ̀yìn báyìí ṣùgbọ́n báwo la ṣe fẹ́ fi ẹni tí ẹ ò gbàgbọ́ pé ó wà ká fi bẹ̀yìn. ìwé róòmù orí 10 ẹsẹ̀ 13 sọ wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa la ó gbàlà. ẹsẹ̀ tí ó tẹ̀lé wa sọ wípé báwo ni ẹ̀yin yóò ṣe pé ẹni tí ẹ̀yin kò gbàgbọ́ báwo la ṣe wá fẹ́ fọlọ́run bẹ̀yìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà á sọ wípé ẹ jọ̀ọ́ ẹ fún wa láyè àbí. ẹ jọ̀ọ́ mà ṣẹ́rí wíwá ilé yìí ló pé ẹlẹ́ẹ̀keje tá a ti ń wá sínú ilé yìí láti wá polongo ìrere Jésù fún mi. ẹ jọ̀ọ́ mà ẹ ti ẹ̀ tẹ́tí kẹgbẹ́ tiwa ṣẹ́rí mi in particular mo ní interest mo fẹ́ mọ ìtàn yín mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ṣe wò pé kò sí Ọlọ́run ẹ jọ̀ọ́ mà ẹ lísìn sí wa ẹ dùn kó tá a fẹ́ bá a sọ. ẹ jọ̀ọ́ mà. Akule o. Kí ló ń wò tí gbogbo yín serious báyìí? How are you? Kí ló dé hotel miss mi? Ṣé mo pè yín látẹ̀kùn? Ìgbà tó wá kí mi gan-an ṣó, how are you jàre? Pẹ̀lẹ́. Àtàárọ̀ nìyẹn. Wáyé tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ wà ń bí. Olórí nílé nǹkan. Dáàdì kí lẹ mí? Ṣé mi làkọ́bí ilé? Ṣé ò ń gbọ́? Ìwọ làkọ́bí. Àkọ́bí.
ṣé o mọ̀ pé ọmọ tó bá jọkùnrin òun ló ń pè ní olórí ẹbí. My dear. bẹ́ẹ̀ ni. Ẹ ṣáà má dá wàhálà lẹ̀. wàhálà kí ni. Ewé ṣe ni máa pe lékè lórí ẹbí ṣe báwọn ẹ̀gbọ́n ẹ̀ rèé. ṣé báwọn lè máa attach orúkọ mi mọ́ orúkọ wọn. ṣé orúkọ mi ló fẹ́ lò títí ayé ni. My dear àti gbọ́. ṣé orúkọ tiẹ̀ ló ń jẹ́ sí. àti gbọ́ ibi bẹ́ẹ̀ lájọ wà látẹ̀kọ́ àjọwò TV ó dẹ̀ wọlé ló lóun fẹ́ lọ sùn. ó lọ sùn. ṣé ti gbọ́. nítorí pé kò rí mi ni. Bàbá olórí ẹbí. ẹ wò ẹ máa jọmọ mi lẹ o kò lè sùn bẹ́ẹ̀ yẹn tí n bá sùn ló máa tó sùn. iṣẹ́ àjókòó kẹ́tì ẹ̀ relax nù látàrí. ebi ń pa mí. ó ti ń dáná. kí lorúkọ ẹ̀ kọ́. Ìrètí ó wà ní kitchen dáná lọ́wọ́. Ìrètí ó yẹ kó tí pìpì àgbègbè. Ìrètí ṣẹ́jú ẹ̀ ní kí ló dé tí wò lè mójútó. náà yọ gbèsè mo ṣe jókòó ṣiṣẹ́ lè bá ọmọ yín náà. ọ̀gá o. I need to rest. jọ̀ọ́ jàre how are you. òun náà ni mò ń ṣe lọ́wọ́. kí ló ṣe kí lẹ ṣe lẹ̀. wọ́n mi ní kí n ṣe poundo òun náà dẹ̀ ń ṣe for everybody. àtẹ̀mí náà. bẹ́ẹ̀ ni sá. fún mi lómi náà. ok. fún mi lómi. ìlẹ́bọ̀ mi láti. àìwò èmi yìí ó le jù. ó dẹ̀ pé nọ́mbà bìsì mi ní kí ló dé. nẹ́tíwọ̀kì ni ẹ ṣé o mọ bí nẹ́tíwọ̀kì ìlú ìṣe ṣe. ẹ ṣe o thank you. ó máa tó rẹ́dí. kí ni tí ò tẹ màpọ́nlé kankan ṣe. máa ń láìkan máa pọ́n mi lé o. Olúwa ṣí ilẹ̀kùn àánú fún mi. kí ló ń ṣe máa ní tó fi gbogbo ara kí wáyé. a ti wọ fíìmù yẹn rẹ. èmi náà sọ bẹ́ẹ̀. ẹ rántí fíìmù. mi ò rántí dáadáa mọ́ ni. tí wọ́n rí làgbo. kíní tí wọ́n sọ pé kí n fẹ́ báwọn ní ṣọ́ọ̀bù ẹ̀ wá. ṣé ẹ bá mi sọ nǹkan kan ni ṣé fẹ́ kí n máa fọ́ọ̀sì ní kẹ́ tó fún mi lówó ni. ọ̀dà ibi tí mo rán létí ni àbí kì í ṣe rán létí yìí sìn ṣé ó bàdì. àwọn ò lọ bad. Anike ṣe máa 500,000 kó owó yẹn ọjà tí wọ́n gbọ̀n. máa sán díẹ̀díẹ̀. sọ kí ni díẹ̀díẹ̀. ò gbá díẹ̀díẹ̀. ò gbá díẹ̀díẹ̀ tó bá fẹ́ fún mi lówó lọ́wọ́ ọkùn. kọ́dà sí yọ́. Daddy, Mommy, mo ti set table tán. Ṣé. Okay, thank you. Bá a pe Lékè àtọ́lámídé wá. Bá a pé kán jọ ìwà. Okay, sir. àtọkọ mi ṣe ń gbégbé ayé ìdùnnú nìyẹn o kọ́ ọ̀díjọ́ kan ló dé ló ní òun pàdé ọ̀rẹ́ òun táwọn jọ ṣe kékeré báwọn dẹ̀ ṣe dáadáa síra wọn ní kékeré ó ṣàṣì mú ọ̀rẹ́ ẹ̀ wálé nìyẹn wípé ó màmá bá wa ṣiṣẹ́ ó kù díẹ̀ káàtó fọ̀rẹ́ wọn mo ṣe tẹ́wọ́ gbà á nìyẹn. Makinde Ọlọ́run tó ti ń ṣe blessing fún ẹ lágbára Ọlọ́run tí mo máa ṣe sí ni. Àmín, àmín. Ò ní wá sẹ́yìn lágbára Ọlọ́run. Àmín. Gbogbo eléyìí tí mo ti rí inú mi dùn gan-an, inú mi dùn. Kì í ṣe pé mi ò expect ẹ̀ bẹ́ẹ̀ mo ṣe wá rí i, mo expect nǹkan tí mo wá rí. You've really gone a long way. Ọ̀rẹ́, ṣáàjà máa dúpẹ́. Sórí ló yà mí lẹ́nu ọ̀rẹ́. Báwo ló ṣe ṣe? Kí ló ń ṣe ibi tó wà yẹn? Báwo ló ṣe rìn débẹ̀? Mi ò expect láti rí ẹni irú ibẹ̀ yẹn. Rọ́pọ̀ nu ẹ̀kọ́ bọ̀. Mo ti jìyà. Mo ti jìyà sẹ́yìn. Nígbà tí mo jìyà yẹn dé level kan, ìgbà tó yá, ìyà tí mo jẹ ọ̀nà wa tún padà sí jẹ mí. Bẹ́ẹ̀ ni, ṣorí ìgbà tá a kò ní school, ó kọ́kọ́ wá as a flash, tínú mi bẹ̀rẹ̀ sí ní dùn pé ó dàbí ẹni pé after school life, bẹ́ẹ̀ ni pé kan máa wà rosy fún mi. Àṣẹ flash lásán ni. At the end of the day, mo kàn bẹ̀rẹ̀ sí ní rí pé ìyá lélẹ́yìí, àbíbo lélẹ́yìí ti wá.
kí ni bàbá mi kú sí ni bí dáàdì ṣe kú báyìí ṣe ló dàbí ìgbà tó jẹ́ gbogbo fortune ayé mi ọwọ́ wọn ló wà wọ́n kàn kó lọ ni àti ìgbà yẹn bí mo ṣe kó sí nìyẹn. wọ́n wá nǹkan lọ́tún lọ́sí ọjọ́ tó bá yọ ọjọ́ tí ò bá dẹ̀ yọ àgbà bẹ́ẹ̀ àfipára ni. Lágbára o. What a life. It's alright. It's alright. Mi ò ní kẹ́ kó rò jìnnà. Lágbára Ọlọ́run á ṣe títí ẹ̀ fún ẹ. Àmín. Sórí gbogbo problem tó ń sọ yẹn, mọ̀ pé Ọlọ́run fẹ́ kó wá sópin ẹ̀, á ṣe pàdé rà. Because mo believe náà bá àgbàdá ríra yìí pé changes máa wà. Mo ti ọ̀rọ̀ ẹlẹ́dàá ìlú fẹ́ dọ̀bálẹ̀ fún. Má ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀. Ṣígun. Má ṣe bẹ́ẹ̀ yẹn. Jaiye, ó mọ àwọn nǹkan tó ti ṣe ni. Don't do that. Ó ti yẹ èèyàn ni Ọlọ́run máa rán sí. Wọ́n náà ti ṣe sẹ́yìn. I think this is the best time. Bóyá tó yẹ la ṣe pàdé, bọ̀ kò sí wàhálà. Ṣùgbọ́n Jaiye gbé kọ́ọ̀pù ẹ̀. Kọ̀mọ́ gbé kọ́ọ̀pù ẹ̀. Wọ́n so oúnjẹ lọ́wọ́. So tó bá jẹun tán, a ṣe fàájì. Adé wá ibì kan bàbá àwọn ọmọ ẹ lọ sí club. Ògo rẹ̀ ò láyé rí. Fọlá rẹ̀ hàn lára. These are my staffs. That's great. Yeah. And these are our HR. Oh. That is my accountant. Okay, yeah, that's great. HR. Ọ̀rẹ́ mi yẹn tó jókòó yìí, Mr. Jaiye, is going to be our new general manager in this company. So, láti ní lọ, mo fẹ́ kẹ́ bá mi fọwọ́sowọ́pọ̀ láti bá ṣiṣẹ́ so that ìdàgbàsókè tó ti bá lè ṣẹ́ wa á túbọ̀ gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ lérò pé if there is anything, it should come back to me. Ọ̀gá, wọn ò tẹ̀ ní problem náà. Ẹ wo, gẹ́gẹ́ bọ́gà ṣe sọ lẹ́ẹ̀kan, Akànní Tẹ́júmọ́lá lórúkọ tèmi. I'm the HR in this company. Thank you. You are welcome. Èmi náà dẹ̀ believe pé iná wá gẹ́gẹ́ bí one family tá jẹ́ ń bí by star. No problem. All right. No problem. Orúkọ tèmi ni Olútáyọ̀ James, accountant of the company. We are happy to have you on board. That's great. Inú wa dẹ̀ máa dùn. Tẹ́ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. You look great. Thank you, sir. Inú mi dùn láti meet yín. Inú mi dẹ̀ dùn láti darapọ̀ mọ́ yín. Àti pé àwọn ojú tí mò ń wò yìí, those are faces of extremely progressive people. Wow, thank you. Lágbára Ọlọ́run, àdẹ̀jọ́ máa pawọ́pọ̀, tàjọ́ máa gbé iléeṣẹ́ ìdè zenith of glory. Lágbára Ọlọ́run. Okay, there is no problem. HR, mo fẹ́ kó bá mi mú lọ sí ọ̀dọ̀ staff tó kù láti introduce ẹ. No problem, sir. Jaiye. Ọ̀gá o. I'm lawyer, sir. You are lawyer, sir. Aṣọ yẹn lé. I'm lawyer, sir. Àti ẹni. It's all right. Oh my God. Àánú ni mo fẹ́. Jésù. Àánú láyé mi bẹ̀rẹ̀. Ẹ ti jí. Ó ti jí. Ẹ káàárọ̀. Báwo ti káàárọ̀? Àkùṣe. Báwo ti lọ? Èmi àdá fún yẹn rí ti ń ṣe. Àbí? Ẹ má bínú, gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ lánàá yìí. Ẹ wù mí gbọ́ nǹkan kan mi, mo ṣàǹkó ẹ̀ sọ̀rọ̀. Ẹ má bínú. Ṣé tẹ̀lé lásán lásìkò tó sùn? Ọ̀rọ̀ Mr. Jaiye náà. Oh yes, oh yes. Sorry, èèyàn ní Jaiye o. Are you for real? For real. Ṣé o mọ̀ pé ó jẹ́ káṣírí àwọn bọ́ìsì tó wà ń bẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ káṣírí wọn tú? Nítorí pé mo kàn ń wòye pé so a máa pa dúró owó tó tó yìí. Táwọn bọ́ìsì ẹ̀ dẹ̀ máa gé mi, tán máa nájà òrìà. Oúnjẹ gúdú jẹ látẹ kó sí company. Ọlọ́run. In fact, tí n bá travel gbà yìí, ọkàn mi máa ká sókè ní tí mo ti rí màá yẹn mo mọ̀ pé èèyàn gidi ni wọ́n. Èèyàn gidi ni wọ́n. Inú mi dùn. Èmi rò bíi pé mo fẹ́ ẹ̀pọ̀ ẹ̀
òun gangan ló wá help mi. Ó mọ̀ yí pé mo fẹ́ travel. So travel eléyìí tí mo ń lọ yìí, máa farabalẹ̀ ra gbogbo ọjà tí fẹ́ rà ń bẹ̀. Gbogbo nǹkan tí fẹ́ lọ ṣe ń bẹ̀ máa farabalẹ̀ ṣe. Kò ní sí pé mo tún ń rọ̀ṣẹ̀ padà bọ̀ láì tí ì ṣe nǹkan tí fẹ́ lọ. àti ìdúpẹ́ lọ́wọ́ náà tẹ bọ́ lọ́wọ́ àwọn jẹgúdújẹrá tẹ kó síbẹ̀ tẹ́lẹ̀. Jẹgúdújẹrá ni wọ́n fẹ́ bà tèmi jẹ́. olówó orí mi kí ló máa jẹ láàárọ̀? Kàn bá ní kú tíì. Tí nìkan. Tíì. Ṣé ẹ dẹ́ máa wà òkè ṣe? Ó ti wà òkè. Ó láàárẹ̀ hàn lára mi. Káyé lè mọ̀ kó wà. Alákọ̀ọ́kọ́, mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi Jáyé nítorí iṣẹ́ takuntakun tó ti ṣe ń lé iṣẹ́ yìí. Bí gbogbo wa ṣe mọ̀, a mọ̀ wípé ìyípadà ti bá lè ṣe wá. A mọ iye tó ń wọlé tẹ́lẹ̀, a dẹ̀ mọ iye tó ń wọlé sí. So for that reason, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ. Thank you so much. You're welcome, my brother. I appreciate that. Now, I want to travel. Okay, sir. And I'm traveling out of the country. Yeah. So, for the time tí n bá fi wà níta, mo fẹ́ kẹ́ rí bí CEO of the company. Okay. Gbogbo nǹkan tí mo lè ṣe àbí tí mo lè tọwọ́ bọ̀ tí mo lè sign. Okay. Máa hand over fún. So time tí mi ò sí nílé because it's sitting for me. Time tí n bá fi sí nílé, gbogbo àṣẹ tí máa pa òun ni mo gbélé lọ́wọ́. Gbogbo nǹkan tí ó bá necessary láti ṣe, maybe from other companies or òun ni ló máa for now, òun ló máa ṣe. Respect tẹ́ ń fún mi àti gbogbo ojúṣe tí máa ṣe fún yín, òun ni máa gbé fún. Please don't disappoint me. Oh no. Chairman, kò tiẹ̀ sí problem lórí nǹkan tẹ́ sọ yẹn sá. Ẹ mọ̀ pé ìgbà tó ń wà ní GM náà, a kún wọn lọ́wọ́ ṣiṣẹ́, àjọṣiṣẹ́ bíi family náà. Definitely. Bẹ́ẹ̀ tí ẹ sọ náà, a máa tún wà pẹ̀lú wọn. Kò ní sí problem sá. Ẹ fọkàn yín balẹ̀. And more so, he's a nice person. Wọ́n mú wa bí family. Àwọn náà dẹ̀ mú wọn bí family. So kò lè sí problem sá. That's good of you. Ọ̀gá, Ọlọ́run alẹ́ ìṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́. Àmín. Ọlọ́run àbá apá àlọ́ àtàbọ̀ yín mọ́. Àmín. Ṣáàlà. Lágbára Ọlọ́run, tèmi náà bá máa fi dé, gbogbo yín ni máa bá ní ayọ̀ àtàlàáfíà. Irú ẹ̀dá wo ni? Ṣó wà? Ó wà. Ó wà. Ó wà láyé. Ọlọ́run wà. Ọlọ́run kì í ṣonídán tó máa lálùbáyé. Aṣiwèrè wí lọ́kàn rẹ̀ pọ̀ Ọlọ́run ò sí. Tinola, kí ló fẹ́ jẹ? Mi jẹun. Olamide wọn kọ́. Èmi náà jẹ. Kí ló dé tẹ́yìn méjèèjì ṣe wà mú dé? Ṣé torí pé wọ́n mi travel, wọn ò dẹ̀ mú yín dání? Ṣé kò tó wá ṣe yẹn dá? Wọ́n wá mú Ọlálékè nìkan dání. Ìwọ tẹ má wọrí ní tiẹ̀, ó dìgbà tó bá dé kí tó sọ máìndì wọn. Kò dé wá ń ṣe bẹ́ẹ̀ o. Ibi tó lọ yìí kò ń ṣe pọ́n fẹ́ pẹ́ o. Tó wọ́n ti sọ fún mi pé ọ̀la bíbá làwọn máa dé. Anike nǹkan ṣe pé wọ́n dídí mú Ọlálékè nìkan dání. Ẹ̀yin náà ṣàmọ̀ pé Ọlálékè lẹ́nu ọjọ́ mẹ́ta pé ó strong.
ó ti ń feel sick lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n dẹ̀ wò ó pé táwọn bá fi sílẹ̀ nílé tí wọ́n lọ ó ṣeé ṣe tó bá ti débẹ̀ kọ́kọ́ wọn máa balẹ̀ kó sọ wọn máa rò pé ṣé kì í ṣe pa rẹ̀ tí ń gbóná jù ṣé kì í ṣe pé kò lè jẹun ṣé kì í ṣe pé nǹkan kan ti ń ṣe ẹ̀yin méjèèjì dẹ̀ rè ẹ ti wà old enough lọ́ fi feel pé òkè kẹ́yìn jókòó sílé káwọn dẹ̀ mú lọ mi wá fẹ́ kẹ́ ẹ rò bẹ́ẹ̀ o àti sọ́ọ̀tì yẹn báyìí kò ṣe pọ́ dédé fi yín sílẹ̀ kí lè máa jẹ́ kí n lọ bá yín get a set. Ó jẹ ìwọ ní ò jẹ padà kò sí wàhálà tẹ bá sọ pé ẹ jẹun ẹ jẹ́ ká lọ play game torí mo mọ̀ pé tá bá ti play game tá ti ṣeré dáadáa ṣíṣe tó bá ti wá rẹ̀yìn ebi apààyàn ẹ wá sọ nǹkan tá fẹ́ lò ó yá ẹ máa bọ̀ èmi ni màá kọ́kọ́ ṣe bí n ti ẹ̀mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀. màmá mú ìlú wọn óyá èwo la máa fi bẹ̀rẹ̀. ṣẹlẹ̀ pé ẹ̀ ìgbẹ́ ìwọ lè ń kọ́ mi láti jọ ṣé mo ti mọ̀ ọ́n ṣe náà ni. ìbí báyìí máa ń play ẹ̀yẹn náà ni. óyá. Yay! Showa Owa 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 láyé Ọlọ́run wà Ọlọ́run kì àwọn olówó nulẹ̀. kò sẹ́yìn kò dé àmì tí tàwọn àríkọ́ tàwọn ní nìkan ní. Ọlọ́run á bá tiẹ̀ jẹ́. Who dey inside? Huh? Ọ̀gbẹ́ni kí ló tó pa àṣẹ gbé nípa. dídẹ gbé tuntun mi wojú mi. sọ pé kú fati akú wàá sọ kúkú tó bá parọ́ máa kú ni mọ́ mi yẹn kọ́. ọtí jáde ọkọ àti jáde. ó parọ́. Opo, let's go. Ta ni mo ṣe tẹ̀bà tẹ́bí jẹ́? Àbí ta ló máa sọ pé irú nǹkan tó tó báyìí máa ṣẹlẹ̀ kò ní dùn ẹ́ kò ní dùn ẹ́ èmi gan-an fúnra ara mi mo mọ ibi tó bà lágọ̀ọ́ ara mi ṣé máa sọ pé ọ̀rẹ́ mi travel ọjọ́ mélòó náà ló kù ní Nàìjíríà ló kù nílùú a wá padà dé nǹkan ẹ̀ wá bàjẹ́ lójú ti tèmi ṣé mi ò fẹ́ lábẹ́ fẹ́ lé ọ mo ti fẹ́ completely nìyẹn torí ẹ̀ mo ṣe kó àwọn ọlọ́pàá wá kó wá investigate preliminary arraignment ṣe lélẹ́yìí o torí ibi tí mo ṣe ń bá kẹ̀sì lọ ibi tí mo ń bá lọ ẹni tí ọ̀rọ̀ àgbọn á san. Madam, calm down. We on ground, my colleague and I will make sure I investigate this case and get to the root of the matter. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ti ṣẹlẹ̀ gangan? Ẹgbẹ́ mi ló ń ṣe lọ́wọ́ tí mo lọ bẹ pẹ̀lú lásán mi. Tí mo fọ́ méjì sílẹ̀ tó lọ́mọ ọ̀dọ́ mi. Àti máa dé nǹkan tí mo dé bá rí o. Who is your maid? Àwọn ni maid rẹ̀. Ọríkúyẹrí, àwọn ìbọn òtọ́ sáwọn. Tàbí ọmọ gbọ́ káfẹ́ rọ sẹ́nu káwàtì. Madam, wọ́n sọ pé ẹ̀yin nìkan àti àwọn ọmọ méjì ni wọ́n fi sílẹ̀. Irọ́ o, èmi àtàwọn ọmọ nìkan kọ́ o, èmi, gateman àtàwọn ọmọ méjèèjì lájọ wà nílé. How come gateman kú, àwọn ọmọ méjì kú,
báwo lẹ ṣe escape. àwọn lẹ́gbẹ́ ni ẹgbẹ́ pọ̀ oògùn pọ̀ ṣe mọ̀ pé inú gbogbo àwọn tó wà nínú ilé ìbí lè ṣètò ẹnìkan ṣo náà ló yẹ kó ṣẹ́kù ó yẹ kó pa gbogbo àwọn tó kù ń bẹ̀ ni ìwọ. ṣe rí ẹlẹ́dàá ìyá mi ló kó mi yọ àjẹbẹ́ èmi náà bá ti wà lára àwọn tó pa ojú oorun báyìí ni mo wọ̀ tí mo gbọ́ bí mo ṣe gbọ́ báyìí ni mo fò dìde mo ṣe dìde ní ewu débi báyìí ni mo bọ́ kú àwọn ọmọ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá sọ òkú ìbànújẹ́ sínú ilé tó wá gbà wọ́n mọ́ kò ní rí bá ti ṣe kò ní rọ́nà. dájọ́ gbogbo ẹ̀rọ sọ̀rọ̀ oníranù ọ ẹ̀rọ ojú ìwọ lẹ́nu àti máa ṣépè ó fẹ́ máa ṣépè ọlọ́run tiẹ̀ ti mú ẹ tó o bá ṣépè yẹn náà orí ìṣẹ́bọ́rí ẹ̀ ló ń bọ̀ nǹkan tí máa fi ojú ẹ̀ rí àwọn ìrọ́jú ìwẹ̀ ò ní bọ́ nú ẹ̀ wọ́n ní bọ́ má ṣe é dé bèbè ẹ̀wọ̀n báyìí. Maid, the fact remains you are the principal suspect in this particular case. ọ̀pọ̀ principal headmistress suspect ni mo ṣe wáyé. orí wo la ń kọ sí gbẹ̀gbẹ̀ lẹ́yìn sìn. Mr. Jaye. Yes, sir. Ṣé ti wá ìfọ́ọ̀mù rẹ̀ yín ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí? ẹni wo ni mo fẹ́ fi pè é báwo ni mo ṣe fẹ́ sọ fún un tẹni tó dìde fi lé sílẹ̀ fún mi pé kí n mójú tó lé tí ò dẹ̀ kì í ṣe ní kì í ṣàná mo ti máa tí ò kì í sí problem tí bá ti bá bójú tó lé ẹ̀ máa wá pè pé pẹpẹ sí ọmọ méjì kú mọ́ mi lọ́wọ́ olójú mi láì tí ì kú mi mi ò tí ì sọ fún o. Sir, that notwithstanding a ṣe ní láti sọ fún wọn náà ni àwọn Yorùbá ló sọ pé ọ̀rọ̀ kò ń tóbi títí ká fi ọ̀bẹ bù a máa fi làákàyè a máa fi sọ fún wọn náà ni. ok pé kí n pè lẹ́ sọ. ẹ pè wọ́n mi lè bá wọn sọ̀rọ̀. ẹ ṣe ìyẹn tún máa tún bẹ́ tàbá yẹn ó yí lẹ́nu mi láti pè é. mo understand. you still need to let him know. ayé mi rèé torí Ọlọ́run ta ló kó gbogbo eléyìí bá mi kí ni wọ́n fẹ́ ṣe báyìí mo fẹ́ sọ̀rọ̀ ayé mi sí. ọ̀rẹ́ no kò tiẹ̀ kì í ṣe yẹn kì í ṣe tìyẹn wọ́n fẹ́ bá ìsọ̀rọ̀ kan ni Ben ẹgbà yes he's the one. Hello sir. Ẹ káàsán sir. I'm Detective Adebayo Afolabi from State Criminal Investigation Department. Exactly. We are at your residence, sir. So what happened pé àwọn hoodlums kan wọ́n attack ilé ọ̀dọ̀ yín. So wọ́n dẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n pa ọmọ yín méjì. Wọ́n pa wọ́n. And your security also. Wọ́n pa security náà. Wọ́n pa wọ́n. So that's why tí ọ̀rẹ́ yín fi invite to wa sí ọ́fíìsì wa tó fi invite wa. So personally we are at your residence. Ilé yín la wà báyìí. So with what we have done, the findings and some questioning, I discovered pé for now maid yín nìkan la rí ní kankan tá a ṣáà ṣì lè hold on to tá a máa fi bẹ̀rẹ̀ investigation wa for now. So tó bá ti máa jẹ́ a máa get back sí ẹ máa mọ bá ṣe ń ṣiṣẹ́ yẹn lọ. Oh okay sir, ẹ máa wálé ní weekend. Oh that's very good, I will love that. Okay fine, we'll be expecting you sir. Okay. All right sir, ẹ take care. Ẹ mọ́ kàn kúrò ń bẹ̀ o, ẹ jọ̀ọ́ tó lọ́rùn. Okay sir, ẹ take care. Ó ń bọ̀ ní weekend. Ó ti pa olóhùn bọ̀ ní weekend. Ó tiẹ̀ ti dá. Ó ti dá àjọ máa face gbogbo crisis yìí ni. Àjọ máa face ẹ̀ ibi tí máa bá ọ̀rọ̀ yìí dé. Ọ̀rọ̀ gbọ́ àmọ̀ pé ẹnìkan bá òun débi kan. Sir, from the fact on our table, I'm arrest lady. Kò sí wàhálà ń bẹ̀. Ṣé bó ní suspect yín? She's coming with us. Definitely. Abẹ́ ìráyé mi lóde ń sìn. Ṣé ìráyé mi lóde? Ṣé mo tó fi lé sílẹ̀ fún? Lady, it is very very advisable kò jẹ́ wọ́n ká tó kò ní báyìí because tá bá ti di ọ́fíìsì ó máa wà very difficult for you. So tó bá jẹ́ wọ́n sìn a sì lè padà wọnú ilé lọ ká lọ sọ fún pé o ti jẹ́wọ́
Sir, mi ò mọ kókó ń pa nǹkan tẹ́ ń sọ pé kí n jẹ́wọ́ fún un. Èmi kọ́ ni mo pa wọ́n. Ṣé irú oògùn tí mo gbọ́, òun ló mú èmi náà sá pamọ́ sínú yàrá tí mo wà. Ìgbà tí mo rí pé mi ìgbọ́n kankan mọ́ ni mo fi bọ́ síta. Nígbà tí mo dé máa bọ́ síta, òkú àwọn ọmọ yẹn ni mo bá ń lẹ̀. Mi ò mọ kankan pé mi kọ́ ni mo pa wọ́n ẹjọ́. Ó dàbí pé o ti mọ̀ lọ́rùn. Murder case. Capital offense. Let's go. Move. Madam, move. Move. Má jẹ́ kí ìbànújẹ́ ṣubú láyọ̀ mi o. Once a powerful influencer was gifted dominion over wealth. Àwọn aládùn wọn fúnbọ ṣe bọ́ nìyẹn o. Ẹni tí ògùn Epo ní ilé kiri. In the days of our father. This job is about strategy. Ó di dandan kọ́rọ̀ pé irú àjẹkọ̀ọ́ kì í jẹ pọ̀pọ̀. Torí mo yìnbọn fún wọn, kò ràn wọ́n. Ẹ kú àbọ̀lẹ́lẹ̀ yìí o, ò lè fi ṣe kankan. Yet, disaster struck, tarnishing a legacy. Ẹni ìrìn àjò tẹ bá ń rìn lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ padà. Afa, èló lówó ẹ? Èbí ajígbọ́n ni. Ẹ ti gbọ́ ṣọṣọ lójú. Ẹ ti tẹ olúfọ̀ mọ́lẹ̀. Hello. Ó di dandan kẹ́ ẹ rí jà fàyàfà. Shut up. You can't sit there. Sorry, sir. Sorry for yourself. Wèrè kọ́ wá sọ̀rọ̀ ẹ̀ di ajínọ̀sẹ̀ tí ń jẹun ajígbọ́n ni. Ìgbà tí mo gbélé lọ́wọ́ nǹkan. Mo sọ pé mi ò ṣe mọ́. Afẹ́fẹ́, bí wọ́n rìn àjò. Ilẹ̀ pa ń bẹ lẹ́yìn ìwọ gangan lára. Àfi ẹjọ́ ìyàwó di, ò lè pẹ́ díẹ̀. Ọmọ ìyá mi eléyìí ò ṣe dúró wò, eléyìí ò ṣe dúró wò, máa dúró. Ṣùgbọ́n ṣé ikú máa ń dọjọ́ ní sáà máa ń dóṣù rẹ̀? Ẹ ti ṣe kí ṣàwọn ayé ara mi. Àwọn ọmọ ẹ ṣe wọn lábẹ́ ìkan tó fẹ́ ṣe. Ìkànnì ẹ́. Kí mo fẹ́ ṣe báyìí? Ẹ bọ́ wí fún yẹ̀yìn lẹ̀ kí ló tó gbẹ̀gbẹ̀ yín o. Ṣé kí n má pààrọ̀ tó yín? Ó dàbí ẹni pé ogun làwọn ará bí yẹn lọ. Ọlọ́ládé, ìwọ ló lọ sójú ogun yìí ló lọ kọjú wọn o. Àkókò àdúrà ti tó. Àtọ́ sẹ́kì sí ni. Ọlọ́run kú ọlọ́gbọ́n yìí. Wọ́n ìbí lọ lọ́sà. Ó dẹ̀ ti jẹ gbogbo fún wọn. Ó ti àfẹ́ẹ̀tì kídìní ọwọ́ òsì. Wọ́n ní pé operation lọ máa ṣe tó máa fi gbé jáde. Owó operation yẹn làwọn wá. Bẹ́ẹ̀ kọ́ security tí mo gbà tí máa ń sanwó oṣù fún níbo ló wà? Ẹ wá kí ló fariwo? Tí mo fi ń bá mo wà nílé mo dẹ̀ gbọ́dọ̀ kan pariwo kan disturb everybody ẹ̀ kan consider nuisance. Kí ló ṣe yín? Oh my God. Ọlọ́run mà ní jẹ́ kí ọkọ mi, Ọlọ́run ò ní sọ di ẹni tó jẹ́ pé wọ́n máa ṣiṣẹ́ iṣẹ́ tí ọkùnrin mi máa jẹ ọ̀rọ̀ lára. And the worst statue ẹ máa ń jẹ́ kó máa fẹ́ máa ṣe bí madam. Tí yóò bá ní big statue yẹn máa ojú ẹ̀ ló máa fi show pé o ní kankan. Ó máa ṣe báyìí, ojú ẹ̀ máa rọ̀, wọ́n á lè believe ẹ. Peace of mind pẹ̀lú arúgbó. Marriage mi pẹ̀lú àgbàlagbà. Ẹ jọ sódà kí ẹdìẹ kó tún máa jẹ fún ẹdìẹ. Kò sí nǹkan kan tó fi ń ṣèyàn náà. Ṣé ẹ̀dìẹ máa ń kó kájẹ yẹn ẹ̀yìn ni? Ṣé èmi máa ń pẹ́ di ẹ̀yìn ni? Yorùbá máa ń kòwé kan pé ìyá ni wúrà bàbá ni lọ́dọ̀ tiẹ̀ ń kọ́. Bàbá ni wúrà, bàbá ni jígí. Kí ló sọ? O kó gbogbo ẹ̀ fún bàbá ẹ̀. Mr. Sunny, ó rò lànà. Àná yín lẹ̀ ń tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ṣàkàṣàkà báyìí. Kò dáa. Bímbọ́. Ṣé mo ń ṣẹ́ran tí mo rà wá lè lù sí? Ṣẹ́ran mi wà nílé ta fẹ́ ṣe. Ẹ̀wọ̀n yìí wá kéré. Mo mọ̀ pé àwọn tí wọ́n tọ́ sí nǹkan gidi láti jẹ àwọn ti jẹ ìwọ tó àjẹkù wọn ló dé bá wọn. Mọ́ra kan bẹ̀ lọ́lé fún ìyàwó ẹ̀ kó mọ fi ṣe ara ẹni fẹ́ lómi. Ìwọ ló máa gba best award of Agbo of the year. Ìyá wa ni o, ilé tí ìyá wa ń gbé, owó. Bẹ́ẹ̀ ni, àwa ọmọ àti mọ̀lẹ́bí, àwa ní ká dáwó. Ká kọ́ ilé mi fún ìyá. 10 million, 50 million. Tọ́wọ́ 10 million bá gba 15 million mi ò lè kú òun lẹ́yìn. Àkáǹtì ni màá sọ sí. Àkáǹtì mi ni kẹ́ ẹ tọ́ sí o. Tó bá fẹ́ fi ṣe pool yẹn, tó fẹ́ fi yọ pool like you wanna wash up. You want to wash away. How do you do it? Oh my God, it's okay, man. Oh my, káwọ́ bọ̀. It's a lot. Ikú fẹ́ pa ẹ́ ni.
o dúró síbẹ̀ ọmọ nawọ́ sí mi ní mo nawọ́ sí mi lójú ṣé kò yẹ kẹ́ ti gé kọ́ ẹ pé mi ni màmá bẹ̀yìn pé má lù pa. Get out of here. Wọ́n dédé pè mí sí pé wọ́n fọkàn fún ọmọ mi lórí Jésù Kristi. Wọ́n ní ká mú 35,000 sẹ́fẹ̀ wá. Wàhálà ti wà. Woman custom tó wà in charge mọ́tò yẹn. Oh, yeah. Yes, àwọn ló pè mí sí yẹn. Wọ́n ní pé tá a bá fi lè sanwó claiming mọ́tò yẹn lé mi 22 million ní pé mọ́tò yẹn máa wọ demurrage. Àjọ lájọ sọ. Wọ́n adé tí wà number 2. Èmi máa mú number 7. Number 7 yẹn ni mo dúró dé. Wọ́n lílé wo sọ̀rọ̀ àjọ. Kí ló ṣe ẹ̀? Ṣòro àjọ tí wọ́n tún sọ yẹn àjọ. Ok, àwọn tó ẹ̀ tí kan bá kú nù. Olóògùn kúlò obìnrin o, àwọn ọmọ yẹn ò dẹ́ lọ́ọ̀bù ẹni tó bá fi àwọn ọmọ ẹ̀ láyé yìí tó wà wọn jù tó máa padà sẹ́yìn. Ẹ tó fẹ́ fẹ́ wọn gan ayé ẹ ti bàjẹ́. Torí ọ̀nà orí ọmọ kọ́kọ́ pa àwọn ọmọ tó kú yìí. Àwọn ọmọ tí mo ti tọ́jú láti kékeré. Kí ló kù wọ́n fẹ́ dà fún mi? Wọ́n ń tọ́jú mi, wọ́n ṣe gbogbo nǹkan fún mi. Mi ò lè pa wọ́n ẹjọ́. Arábìnrin, mi ò sọ pé wọ́n ló pa àwọn ọmọ yìí o. But tí kan bá fẹ́ ṣẹlẹ̀, ó máa ń ti àdọ́wọ́dọ́wọ́ ni. I don't have anything against you. A case of murder were reported, which I have to investigate you. Ìwọ náà wò, ẹ̀yin mẹ́rin wà nílé, wọ́n wá pa àwọn mẹ́ta, wọ́n pa security, wọ́n tún pa àwọn ọmọ ọ̀gá ẹ̀ méjèèjì. Ìwọ nìkan náà spare. Bó ṣe rí ó ti jọ pé ìkan lọ́wọ́ nù, tí ó bá sì pé ó ti gba owó lọ́wọ́ wọn. Báwo náà ṣe penetrate, tán dẹ̀ spare life ìwọ nìkan, tán dẹ̀ pa àwọn tó kù. Màá jẹ́ o. Better. Máa jẹ́ owó ṣẹlẹ̀, ọkọ tó ṣẹlẹ̀ ni pé. Hello, Akin. Alpha. Báwo ni? Torí ẹ̀ náà ni mo ṣe pè ẹ́. Mo máa wá sọ́dọ̀ ẹ o. Àmọ́ mo máa tètè jí kúrò o. Ẹ máa sùn lọ́dọ̀ ẹ lálẹ́ títí dàárọ̀ ọ̀la má dé tètè jí kúrò. Torí àwọn ọmọ yìí náà mi ì fẹ́ kó mọ̀ pé mo kúrò nílé mi ìsínlé pẹ̀lú wọn. Ẹ máa tètè kúrò kí n lè má tètè padà bọ̀ máa wà pẹ̀lú ẹ mọ́jú. Very early ni o máa jí kúrò ni o. Ó dáa. Ẹ máa torí ẹ. Ó dàbọ̀, ó dàbọ̀, ó dàbọ̀. Ó ṣe rí nìyẹn. Ó ti ń jẹ́wọ́ bọ̀ díẹ̀díẹ̀, but tó dà pé o need more iron hands. Tọ́wọ́ bá bá ẹ dáadáa, tán bá tọ́ṣọ ẹ dáadáa, ó máa jẹ́wọ́. Jẹ́ kí n pe female colleague nínú tíìmù mi, kó wá tọ́ṣọ ẹ, wá jẹ́wọ́. Gbogbo kọ́ mo dáràn, mo kábàámọ̀, mo dáràn. Nǹkan tí mi ò mú sí mi ò wẹ́sẹ̀. Dùmarè máa jẹ́ ayọ̀ mi pàdé ìbànújẹ́. Ohun tó ń mú mi dùn, ohun tó ń pa mí láyọ̀, kó má ṣe pa mí lẹ́kún. Mo tẹ́wọ́ àdúrà mi o, mo tẹ́wọ́ àdúrà mi, èmi rawọ́ ẹ̀bẹ̀ mi sí ọ. Má jẹ́ káyọ̀ mi pàdé ìbànújẹ́. Mo bẹ̀ ọ́. Tó lè padà sí kí ni? Àwọn aṣáàlá kọ́kọ́ dé. Ọlọ́pàá ti jẹ́ kọ́lá. Kọ́lá.
Ẹ̀mí ẹ̀rọ fẹ́ gbé ẹjọ́ yà pa. Mo dáràn. Apá ti jábọ̀. Mo apá ti jábọ̀. Mo ṣe rí nìyẹn o. Nǹkan tó mú wọlé wá fún mi nìyẹn o. Kí ló dé? Kí ni mo sọ ní pé kẹ́ fi kó gbogbo ẹrù yín kúrò níbí? Ká máa mú pín. Mi ìmẹ́ tí mo ṣe o. Ṣé báńkì lè ló bẹ́ nílé wa? Ọwọ́ ni mi ìmẹ́ ni tí mo ṣe o. Ogun ìpọ̀ jù. Jáde. Ó ti ẹ̀dẹ́ tí ẹ mọ̀ rí. Ewo ó ti ẹ̀dá. Ó ti ẹ̀dẹ́ mọ̀ rí ẹ wò. Báńkì ló mú wa, wọ́n lára ẹ̀yìn yáwó. Láàárín 3 months náà fún wa pàdé gbọ́dọ̀ mú kankan kúrò nílé. Ó ti sún mi. Ẹ ti ìjókòó ojú. Ṣéèfù kan wà nínú àwọn ní òkè. Táwọn ní òkè wọ́n ti sún mi. Ọ̀tọ̀ tí ẹni kan tí èmi ń bá bọ̀. Kí lẹ bá wá? Nǹkan tèmi ń bá bọ̀, ó fẹ́ fara pẹ́ eléyìí náà ṣùgbọ́n ó tún jura wọn lọ. Báwo tún? Ẹ mọ̀ pé gbogbo company tó ṣe tó yẹn pẹ̀lú gbogbo access tó wà ní ẹ̀ tó fi kan gbogbo àwọn vehicles ta ní trucks, cars, everything tó fi kan star bus. Àwọn bá ti gbẹ́sẹ̀. 6 months. Ta ni mo ṣe? Ẹni sùúrù. Kí ló tún ṣẹlẹ̀? Kí ló tún ṣẹlẹ̀? Ṣọ́kọ mi lè yàwó kẹ máa mọ̀ ní fún ọlọ́wọ́ nínú ẹ̀dìyẹ táwọn ní òkè ò mọ̀. Kò pọ́sibú gbogbo ẹ̀yáwó kóhùn náà máa mọ̀. Ta ni mo ṣe? Gbọ́dọ̀ fogun jà mí. Ó pọ́sibú. Kò sí kan tọrọ yín ṣe tẹ́ mò ń pẹ̀. Ẹ̀yin lọ́rọ̀ bẹ́ẹ̀ o, kì í ṣe gbogbo ọmọ yìí máa fi wọ̀n mi o. Ìyàwó kan. Ọ̀rọ̀ business lè ti calm down. Onílẹ̀bù tẹ́lẹ̀ lórí iṣẹ́ gan-an. Ó ti calm down. Ó sọ mí sí o. Ó ṣe wọ́n jẹ́ pé ọ̀pẹ tó pé wá kú ní gbogbo òwúrò kó báyìí wá ń come out now. Yóòrè o. Kí ló ṣẹlẹ̀? Ta ni mo ṣe tí ò darí jì mí? Wọ́n gbẹ́sẹ̀ lé kọ́pìlì. Wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo mọ́tò. Ogun ìpàjẹ́ mímí lọ o. Kẹ̀rí ayé mi lódì. Olamilekan. Ọmọ kékeré tẹ́rí tí mo mú jáde níjọ́ náà lọ́wọ́. Òun lọmọ yìí. Tó bá jẹ́ pé èmi àtọmọ ìyá àjáde ni, èmi àti ẹ̀ ò ní sí láyé báyìí. Ìgbẹ̀yìn ni mo tó mọ̀ pé Jayé ọ̀rẹ́ ọkọ mi, òun ló wà ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa. Ṣé iṣẹ́ lọ́rùn kan ṣe yé àbí? Báwo professionals bó ṣe ń ṣiṣẹ́ nìyí? Mo fún yín lọ́wọ́, I paid you people pé kí ẹ bá mi eliminate èèyàn, ẹ dẹ̀ fẹ́ eliminate èmi náà pẹ̀lú ẹ̀. Tẹ́bi ò sanwó fún yín. I mean, just have a look at it. Look at this. Ṣùgbẹ́yìn náà gbọ́ nǹkan tẹ̀ sọ́ ń sìn ẹlẹ́rìí wa ní professional. Ẹ mọ̀ pa wà capable náà lẹ ṣe gbéṣẹ́ yìí fún wa náà. Ṣé ẹ mọ̀ pé ìbọn tá a yìn fún yín lọ́wọ́ yẹn ọkàn ra tẹ̀ sójú ẹ̀ díẹ̀ ni. Tá a bá yìn ìbọn yẹn gangan ló máa fa àfúrádá ni. Abẹ́ mọ̀ àwọn ìjọba ni. Ó ní kẹ́ gé mi lápá dànù. Aláyé ní sùúrù jàre. Ẹ bá sọ pé kí ní sùúrù yẹn. Ẹ jẹ́ kí jayé sí kankan. Àwọn kankan wà sí òye yín. Ṣẹ́ra wa tẹ gbéṣẹ́ fún yìí. Àwa lọmọ ikú dà yìí sí. Ó ti yé yín. Ẹni tá bá fẹ́ dá sí la máa dá sí. Ẹni tá bá fẹ́ pa la máa pa. Ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe wà yìí. Èmi tí mo tẹ̀bọ́ sí yín lápá, mo mọ̀ nǹkan tí mo ṣe. Báláǹsì wá wà lọ́wọ́ yín ló jẹ́ kí n tẹ̀ sí yín lápá. Tí ó bá ṣe bẹ́ẹ̀, ó yẹ kí n fọ́ yín lórí ni. Mo bọ́ ṣe ọgbọ́n nǹkan tí wèrè ń sọ. Ṣé orí pé wèrè lélẹ́yìí? Kó n fọ́ orí sí tèmi. Kí wọ́n fọ́ orí sí tèmi. Upon the money, the so much money I pay to you. Tó o bá pa mí ṣe kí ni mí ní gbogbo wàhálà tí mo ṣe. Báwo mo ṣe fẹ́ rógùn ọ̀rẹ́ mi jẹ? Tí mo ń bọ̀ gbọ́dọ̀ nìyẹn. Ẹ ní kú bẹ́ẹ̀ ṣe wà yìí. Kọ̀rọ̀kẹ́ kú apá náà ló ti máa bà yín. Ìtorí pé aṣìjọ máa ṣiṣẹ́ pọ̀. Ọlọ́run, àwọn èèyàn sì máa pọ̀ tí mo sì máa pa fún yín bẹ́ẹ̀ ṣe wà yìí. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ẹ fọkàn ara yín balẹ̀. Ṣé rí títẹ̀ tó tẹ̀ sí yín lápá yẹn? Káwọn èèyàn máa fura sí yín ni ọ̀rẹ́ yín ni náà. Gbogbo property tẹ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ báwo lẹ ṣe fẹ́ gbà? Ẹ̀mí yín ló máa lò. Tó bá ti mú tó ti investigate case yẹn tó rí pé yín ò nípa lára tẹ́ ẹ̀ ní stain iṣẹ́ máa já. Ìyẹn ló tẹ̀ sí yín lára yẹn gangan ló jẹ́ kí iṣẹ́ yẹn dùn. Ní fura sí anybody, that's what they call professional job, bàbá. Ẹ má bínú.
àtòjìnà. ọ̀rọ̀ lẹ́sọ̀ ń ṣe tó dùn gbọ́ létí tó bá jẹ́ pé mo olúwẹ̀ ti lọ gbórí lékiní sí kéèyàn ti kú dànù. ẹ wo aláyé ẹdìyẹ òkín ti bí ẹsẹ̀ kú kò sí nǹkan kan tó máa ṣe yín báwo ni balance yẹn báwo ni balance yẹn. nígbà tọwọ́ yẹn bá lọlẹ̀ díẹ̀ tí bá dé ní mọ́tò. ẹ wá ẹ má jẹ kàn yín lápá. àwọn tí ń kan ọ̀rẹ́ dì náà. ẹ má jẹ kàn yín lápá aláyé ibi táwa yìí dáṣẹ ẹ tẹ balance. máa tẹ sí tí n bá ti wọnú mọ́tò ọwọ́ èrò máa wulẹ̀ sí mi ọwọ́ yẹn ti di wọ́n nà ní à. àdìdàsọ ọwọ́ òyìnbó sí ẹ lápá wọ́n tẹ̀ ìkejì mi tẹ̀ sí ẹ ó tẹ̀ sí ẹ sólò lápá ó lọ ń ṣe bí ọmọ àṣì. Jayé ọ̀wọ́ àgbàdo ayé ara ẹ̀ tó fi jáde láyé ẹ̀wọ̀ ẹ̀ wá sọ fún mi tó bá yẹ pé Ọlọ́run wà níbì kan ṣé Ọlọ́run náà wá lajú ẹ̀ sílẹ̀ á wá jẹ́ kí ibi ṣẹlẹ̀ sẹ́ni tó ń ṣoore fún ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ wá sí bọ́lá Ọlọ́run gangan náà wà bó ló jókòó sí níbo ló wà mo ń bí yìí. ẹ má bànújẹ́ púpọ̀ tí a bá sọ wípé kò tó kí ẹ ronú bẹ́ẹ̀ ṣe ronú irọ́ là ń pa ẹ̀yin àgbà lẹ́bọ̀ ẹ ní pé ó tó kẹ́rù ó sá ó dẹ̀ tó kó lówó ẹ̀ wà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ mà máa sọ àwọn ọ̀rọ̀ bíi méjì àbí mẹ́ta kan fún yín síbẹ̀síbẹ̀ tẹ́ máa fi mọ̀ wípé Ọlọ́run wà nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ sí yín náà mọ́mì ayé ọpẹ́ yọ o màá sọ ìdí mẹ́ta fún yín tí ẹ fi gbà wípé ayé ọpẹ́ yọ tí ẹ ó sì mọ̀ wípé lóòótọ́ Ọlọ́run wà ọkùnrin kan wà nínú Bíbélì mà a pè orúkọ rẹ̀ ní Sọ́ọ̀lù Sọ́ọ̀lù yìí ọba ni Ọlọ́run wá fi jọba lórí orílẹ̀-èdè kan ìyẹn Ísírẹ́lì ṣùgbọ́n ní ọ̀sán kan òru kan ọkùnrin òmìrán kan dìde ó wá pe gbogbo Ísírẹ́lì níjà àti ọba Sọ́ọ̀lù fún rẹ̀ ìpè tí a bá rí ẹnìkan o tó lè dúró kó bá mi jà àbí ẹ̀ tí ẹ̀wé èèyàn mẹ́ta n ò ní pa ẹnikẹ́ni ní Ísírẹ́lì mọ́ nítorí ó kàn ṣe jàǹbá sí àwọn ọmọ Ọlọ́run ni lóòótọ́ kò dẹ̀ sọ́kùnrin kò sóbìnrin ọba Sọ́ọ̀lù gan ò lè dìde láti kojú ẹ̀ nítorí òmìrán tí Ọlọ́run dá ni ó ga gan ọmọ kékeré kan wá wá a pè orúkọ rẹ̀ ní Dáfídì wá béèrè pé ẹni tí ó bá lè kojú ọkùnrin tó bá pa kí ló bá máa ṣe fún wọ́n dẹ̀ sọ tó bá máa ṣe fún Dáfídì dẹ̀ kojú ẹ̀ nípa ìrànlọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ pa Gòláyátì Bíbélì sọ wípé nígbà tí òkúta náà bá lórí ó ṣubú ó dojúbolẹ̀ nítorí Ọlọ́run tì lọ́wọ́ ṣiṣẹ́ ni nítorí náà bí n tí èèyàn bá ń ṣe tólúwa bá darapọ̀ mọ́ ó máa ń gba ọ̀nà àrà jáde ni mọ́mí ẹ wá worú ẹni yẹn tí ó ṣoore yẹn immediately tó pa Gòláyátì tán ni Sọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí ní lépa ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni mà ẹni tó ṣe ṣoore fún yàn tán gẹ́gẹ́ bí ọkọ yín ṣe ṣoore fún ọ̀rẹ́ tí ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ pa màá wá mú wa lọ sínú Bíbélì nínú ìwé orin Dáfídì ẹ bá mi ṣí orí karùndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá lálò Psalm 55 verse 12 and 13. nítorí tí kì í ṣe ọ̀tá ni ó gàn mí. Yes. ǹjẹ́ èmi ò bá pa á mọ́ra. ká ní ọ̀tá ló gàn mí ẹni tí mo mọ̀ lọ́tá mi ń bá pa á mọ́ra. Yes. bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ó kórìíra mi ni ó ṣe ìgbéraga sí mi ǹjẹ́ èmi ò bá fi ara pamọ́ kúrò lọ́dọ̀ rẹ̀. ẹni tẹ́ mọ̀ tẹ́lẹ̀ tẹ́ mọ̀ pé ó kórìíra yín tó bá gbéraga sí yín ẹ̀ tí mo gbé ṣèbé léyìí ni ṣùgbọ́n ẹ máa gbọ́n tí Bíbélì wí. ṣùgbọ́n ìwọ ni. ọkùnrin ọgbà mi. ọkùnrin ọgbà mi. amọ̀nà mi. ẹni tó máa ń fọ̀nà hàn mi. Yes. àti ojúlùmọ̀ mi. ojúlùmọ̀ mi. àwa jùmọ̀ gbìmọ̀ dídùn. a jọ ń planning tó da ọkọ yín àti ọ̀rẹ́ wọn jọ ń planning tó da ni wọ́n pè é mọ́ra ni wọ́n fẹ́ fọ̀nà hàn iṣẹ́ báyìí la máa ṣe bóyá wọ́n jọ máa ń ṣe fàájì pọ̀. Yes. àwa sì kẹgbẹ́ rìn wọnú ilé Ọlọ́run. bóyá muslim lọkọ yín àbí christian ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n jọ ń gbàdúrà ó ní àwa jọ ń kẹgbẹ́ rìn wọ ilé Ọlọ́run. Yes. kí ikú kí ó dì wọ́n mú. God bless you níbi tí ẹ bá dé ìgbà tẹ́ máa parí ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ní orí àárẹ̀ ni wọ́n wà títí tí ikú fi pojú wọn dé ikú ti padà di ẹ̀mí wọn mú ṣùgbọ́n ní ìgbà míì mà ọ̀nkú kì í ṣe ẹni tí ó ètì wa ló máa ń gbógun tiwa o
kì í ṣe ẹni tí ó jẹ́ pé ó ń bá wa yòdì ló máa ń ṣe ibi sí wa o ṣùgbọ́n àwọn tá a fọkàn sí àwọn tó súnmọ́ ni bí iṣan ọrùn mo gbàdúrà lọ́wọ́ ogun tá a lè sá fún tá a dẹ̀ lè jìnnà sí ọlọ́run máa gbà wá lórúkọ Jésù nítorí ogun tó le jù nìyẹn ogun ẹni téèyàn ò lè sá fún tí ò dẹ̀ ṣe jìnnà sí àwa máa jẹ̀yàn run wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́mì máa wá parí ẹ̀ síbi ìkẹta wípé ẹja máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣe bẹ̀bẹ̀ ṣebí ẹ̀yin lẹ́wà ń bì bó ti lè wù kí inú yín ó bàjẹ́ tó ìgbà tí ọ̀nkú wọlé lẹ́ẹ̀kan yẹn inú yín máa dùn pé ọmọ mi lélẹ̀ ayé ọpẹ́ yọ ní ọjọ́ náà lọ́hùn ẹ sọ wípé ká ní ẹ̀yin àti ọmọ yín wà nílé ni wípé ẹ bá má sí dòní bọ̀dá kékeré tán dàgbà ńgbà ṣe báwọn náà yọ gẹ̀ ṣe ẹ woṣẹ́ olúwa lójú ẹ fáìmà náà sọ̀mù yìí mo ń wo igẹ̀ wọn mo wá ẹ́ẹ̀vì ẹ̀ wọ́n jíìm dáadáa wọ́n ní lójú ẹ̀mí wa yìí tí gbogbo ẹ̀ ń ṣe tí wọ́n dúró tán gẹ̀ fìlà yìí mọ́mì ká ní pé ikú yẹn ti mú yín àti àwọn lọ́nkàn ṣùgbọ́n ọlọ́run mọ̀ wípé ọmọ kan ṣoṣo tó kù lọ́wọ́ yín ó ń lọ síbi ológo ọlọ́run ò jẹ́ kán rí wọn pa kán rí yẹn pa ká ní pé ẹ̀yin ti lọ ni ẹ̀ ní sínú àwọn tó máa sọ pé ẹ kò sọ́lọ́run mọ́mì ọlọ́run wà o ó sọ nínú ìwé àìsáyà orí 45 ẹsẹ̀ 5 sí 8 ó ní pé èmi ni ọlọ́run ó ní lẹ́yìn mi kò sí ẹlòmíràn ó ní pé mo dá ìmọ́lẹ̀ mo sì dá òkùnkùn ó ní mo dá àlàáfíà mo sì ṣe ibi ó ní èmi olúwa ló ṣe gbogbo wọ̀nyí ọlọ́run ní mo ṣe ibi bẹ́ẹ̀ ni kò sí ibi tó máa ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé tọ́lọ́run ò mọ̀ sí mọ́mì ẹ ti gbọ́ ìtàn Jóòbù rí bẹ́ẹ̀ tí ẹ̀ láìkí ọlọ́run tẹ́lẹ̀ kó tó di pé àwọn àsùn yìí kó tó di pé Jóòbù kó tó di pé bọ́ sọ́wọ́ èṣù dìídì lọ gba permission lọ́wọ́ ọlọ́run ni ọ̀tá wa ò ní rí permission gbà lọ́wọ́ ọlọ́run láti fìyà jẹ wá o ó sọ fún ọlọ́run pé kíyèsí ọlọ́run wa sọ pé olóòótọ́ èèyàn ni wọ́n ní ìwọ fi ọwọ́ ba ohun gbogbo tó ní that is gbogbo ohun tí èṣù gbà lọ́wọ́ Job ọlọ́run ti kọ́kọ́ fọwọ́ bà wọ́n ló jẹ́ kó rọrùn fún èṣù làwọn Yorùbá fi máa sọ pé igi súnmọ́gi ló jẹ́ kí ọ̀bọ máa ṣe ọlọ́run ló kọ́kọ́ mọ̀ sí ọlọ́run wá fi ẹ̀mí ọkọ yín ṣe ìràpadà fún ọmọ ológo nítorí àwọn fẹ́ lo ògo láyé ọlọ́run fi ẹ̀mí ọkọ yín ṣe ìràpadà kẹ́yìn lè dúró kẹ́ lè jẹun ọmọ nítorí obìnrin ló jìyà jù lórí ọmọ ẹ wá rò báyìí tí ẹ bá ronú jinlẹ̀ nígbà tí àwa gan bá lọ tán ẹ rí wípé ọlọ́run tó sìn ọlọ́run dẹ̀ wà kò ní ṣe nǹkan tí ẹ kó má fààyè ọpẹ́ sílẹ̀ ọmọ yín ni lágbára ọlọ́run á dirun wá dìgbà àmín Jésù mọ́mì ọlọ́run wà o òun ló dá ẹ̀mí yín sí tó jẹ́ kẹ́ ẹ rọ́mọ tẹ́ ẹ sì ń rí wọn wò lójú ọ̀nkú ẹ má bínú iṣẹ́ wo lẹ ń ṣe. alábàárò ni mí sà àmọ́ mi ò kí n forí rẹ̀ báírò ni mo fi máa gbé. òòyẹ́ lágbára ọlọ́run á sọ ìgbà dọ̀tun fún yín ọlọ́run máa gba wíbarò yẹn lọ́wọ́ yín á gbé nǹkan tó dáa jù lọ á fi rọ́pò lágbára ọlọ́run mọ́mì ẹ jẹ́ kí inú wa máa dùn ọmọ kékeré ọjọ́ náà lẹ́sọ̀ pọ́n ti dàgbà yàbí wọ́n tiẹ̀ tún yọ gẹ̀ mo ẹ́ fi yín gan. Very fine man. You are handsome in the Lord. Very fine. Ìgẹ̀ wọn yọ wọn ní mọ́sù. I said you are handsome in the Lord. Handsome in the Lord, I love that. Ẹ kú oorun tó nàjọ yín lọ bá mi mú gbà kò ṣe é wí mọ́ bá mi máa hó ẹni tó kọrin nǹkan lọ́n bá fún kẹwọn náà Ajílẹ̀yẹ ẹ máa ṣe nǹkan ìwọ ibi kájíjà rè báyìí ngbà tó ń gbé ọbọ ní àyìn tó ti kú ṣé kò yẹ kó mọ̀ pé bí sẹ́ẹ̀ mọ̀ ń gbé bọ̀ ká ló lójú tì ọ yẹ kó bọ́ọ̀lẹ̀ kó máa lọ níwọ̀ tí mo lé Kádíjà yín máa tọ́jú rẹ̀ ọba ti rò gógóró fún mi tó ti ta ògógóró ta ọtí kọ́ lọ́n ta ọba ti tọ́tí àmú ti tán àfẹ́ ìtọ́ba ò ní jẹ́ àtọ̀ sọ́tán
ìbéèrè náà rí báyìí. Wọ́n á jẹ́ pé bí iṣẹ́ tèmi náà tún wá gbé ọ wá coincidentally nítorí pé a ti kọ́ wípé ibẹ̀ yẹn mo máa débẹ̀ máa tọ̀ sí ibẹ̀. Ohun tí ò jẹ́ ṣe máa ṣe yóò tẹ́ mi lọ́rùn nísìn yóò tẹ́ mi lọ́rùn dáadáa máa ṣe ó dàbọ̀ ọmọ Yíbò lélẹ́yìí. Ọmọ Yíbò ni n ṣe Yíbò náà rí lájọ mo ti dá yìí máa ṣe wọn náà túsọm ni máa ṣe lára ẹ̀yìn òkú méjèèjì èmi túsọm òkú ni máa ṣe àmọ́ máa kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àbí tí ẹ kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Yíbò ni kó tí máa ṣe kó tí ẹ tí kó máa sọ̀rọ̀ kó máa ṣe wáyò òní náà ni gbogbo ẹ yóò ṣe Yíbò náà ẹ ṣe àmọ́ nǹkan kan wọ kájíjà owó mi kọ̀ọ̀kan bá wọn nítorí. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú àbẹ̀wò mi ẹ ṣé gan ilé ńkọ́ àbí. Àlàáfíà ni ẹ ṣé mọ́ gẹ́gẹ́ bí a ti ṣèlérí fún yín pé lóòrèkóòrè la máa bẹ̀ yín wò láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ yín láti máa gbà yín níyànjú àti láti jọ máa gbàdúrà pọ̀ gẹ́gẹ́ bí ajogún Kristi torí yẹn náà la ṣe tún dìde pé ká wá yọjú sí ká wá wò yín Olúwa ṣeun. Báwo dẹni mà bro Lékè ńkọ́? Ó lọ bí iṣẹ́. Okay no problem. Lágbára Ọlọ́run mà láìpẹ́ tí ò ní jìnnà mọ́ ara Ọlọ́run máa pààrọ̀ iṣẹ́ wọn. Àmín Jésù. Láti pápá Ọlọ́run máa gbé wọn lọ sí ibi tí ó ga. Yeah, that is from grace to grace. Bẹ́ẹ̀ni èyí tí wọ́n tì yẹn Ọlọ́run máa fi tó dáa ó máa fi rọ́pò ẹ̀. Àmín Jésù. Bẹ́ẹ̀ni àgbègbèsẹ̀ láti ìjọ Ọlọ́run ẹ̀pẹ̀lẹ́ máa wo ní pẹ́ńbí akànnì ká wá yọjú sí yín ni ṣùgbọ́n ìjọ Ọlọ́run sọ pé kí fún yín ní tókìn tó fi kún owó ẹ ṣeun mà bẹ́ẹ̀ni mà Olúwa ṣeun Olúwa ṣeun ẹ̀pẹ̀lẹ́ mà ẹ ṣé mo dúpẹ́ bá mi káwọn tó kù o ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣeun mà ẹ jẹ́ á gbàdúrà mà bàbá wa àti Ọlọ́run wa olùpèsè fún ayé àti ọ̀run ẹ ṣé ẹgbẹ́ ọpẹ́ wa. dá mi lóhùn ni. Èmi ni mo sọ bẹ́ẹ̀ ajá ò sì ní igbó kéyìn rẹ̀ ọ̀ka ẹ wò mí dáadáa mi máa sọ ọmọdé mọ̀ mo ti wà nísìnyí gbogbo tẹ́ ẹ̀ ń rí lẹ́nu mi ewu ni o kì í ṣe pé mo ṣe mí kọ̀ kí ni ẹ̀sọ́ oríṣi tẹ́ fi tó lórí mi ìwọ̀n abá tó tún kù ní sí ẹ̀fẹ́ jẹ́ ń gbádùn ẹ wá lo orí mi ẹ fòmí wọ́nlẹ̀. Ẹ jọ bàbá ẹ bá ń fi fìlà bo orí yín kójú tèmi mọ́ fọjọ́ àárọ̀ mi rí bi. Ó dàbí kan tí ọmọ ń sọ tí kàmí lára àgbàlagbà ń sọ̀rọ̀ ńláàgùn sọ́mọ̀ pẹ́ kún ní ìsùn. Ṣé omi tẹ́ fi wọ́n lẹ̀ sáwọn òkú lẹ̀ ń lo orí wọn ni àbáwọ̀ èèyàn gidi ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí mo sọ nìyẹn pé màá fi sẹ́yìn ilé òtó rántí lórí wa kí làbùrọ̀ fomi wọ́n lẹ̀ tàbí sómi tẹ́ fi wọ́n lẹ̀ ẹ̀ ń gbàdúrà káwọn èèyàn mọ̀ kú sí kán lè máa gbé èrò wa ni. À ń torí ọjà níta ló ń jà lẹ́ńkùlé o ṣé gbogbo yín náà kọlẹ̀ wá ń bá mi pókùn yọ yín lẹ́nu ṣe bí ẹni tẹ́gun bá ń lé kó máa rọ́jú jẹ́ bó ṣe ń ṣara ayé ló ń ṣèrò ọ̀run bó ṣe ń ṣe yín ló ń ṣe mí àbẹ́yìn náà kọlẹ̀ mẹ́jọ wá bá mi wípé o àwọn òkú o wọn jẹ gbádùn wọn ń lé yín wọn ń jọ sí yín wọn ń disturb yín ìtorí ẹ̀ mo ṣe jáde òkú iná ọ̀dẹ̀ jẹ́ kémi náà gbádùn bó ṣe ń disturb yín náà ń disturb èmi náà òun lomi tí mò ń wọ̀n yẹn ẹ ṣáà máa sọ̀rọ̀. ẹ ṣàwò làwa ń ṣe fún wọn lórí pé à ń kó wọn pamọ́ bí.
sẹ́ni ilé ayé yìí ó dáa o kí èèyàn kó ní maturity tó perfect gan o sẹ́ni kí n gbà mí èèyàn kàn lè dàgbà kó mọ̀ dànù ìgbà mi Ọlọ́run sì ṣe ọmọ kékeré mi ìbàjẹ́ pé ọ̀pọ̀ lórí ẹ̀ yóò ju tó àgbàlagbà lọ sẹ́ni kí mi ń sọ fún yín pé ẹjọ́ léèyàn kọ́ kéèyàn tó jà ẹ ní sùúrù ẹ jẹ́ àkọ́kọ́ mọ ìdí tí wọ́n fi wọ́n omi náà ká tó jump into conclusion ẹ̀ dáhùn ṣé bó lè. nítorí ẹ̀ ló fi lọ sọ wípé mo sọ̀rọ̀ ọ̀dà mo ti wá sọ pé mo sọ nísìn wọn sápà mi. ẹ wo ẹ má jà. kí ló lè fà á tó jẹ́ pé òkú tó ti kú tí spirit wọn máa ń rìn káàkiri tí wọ́n lè lọ wábì kan sùn sí. wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ṣẹ́yìn ò mọ̀ pé èyí tí accident pa tí ò tí ì ṣetán kú èyí tí oríṣiríṣi ikú ló ń kú tọ́lẹ̀ ń gbé wọn wá bí. òkú tó bá sì kúkú gbóná yóò dòkú oníkanra ni ara rẹ̀ ò ní lélẹ̀. a máa rìn kiri ní ṣẹ́rí ó tún kú o. gbàtà wà ń lo òkè náà wọ́n máa jókòó sórí pánù òkú tó bá rorò tí wọ́n máa sọ̀kò sórí pánù wọn ò ní jára lé oṣù. ẹ wo ṣẹ́rí ó tún kù ṣẹ́rí òkà ẹ̀ máa fún yín ẹ máa fi sọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan àwọn tí wọn ò sí ní duty tó bá ti dé máa fún wọn tiwọn ṣẹ́rí tẹ́ bá ti fòkà ẹ̀ sọ́wọ́ kán máa rìn kiri kán máa ṣe gbogbo nǹkan tó bá wù wọ́n ẹ máa ṣe tiyín àwọn náà máa ṣe tiwọn ni wọn ní disturb wa mọ́ gbá tiẹ̀. ọwọ́ ọ̀tún àbọ̀ owó sí. kò sọ́wọ́ tó lè fi gbà omi ẹ gbà ẹ fi sọ́wọ́ tẹ́ ẹ bá ti lò báyìí kò sí nǹkan kan mọ́. ẹ máa ṣé nítorí pé mi kéré ẹ ṣe fún mi white. ẹ wo lọ́ọ̀kùn. á bá wa lára mu. gbogbo àwọn tí ò sí ní duty náà. tán bá ti dé wọ́n wá bá mi. mi mọ̀ pé obìnrin yìí ń tojú bọlé o. kí ni bàbá Látíká ewu ládàáda sí èèyàn tún ṣe àjò gbogbo wa pé kí ara lè ro kòkó rẹ díẹ̀ kí gbogbo wa ká mọ̀ farare ṣe iṣẹ́ ẹ tún sọ ládàáda báyìí nísìn. mo ní ọbẹ̀ ń tojú bọlé ẹ wá wò sẹ́rí òkà tí ẹ gbélé mi lọ yìí ṣé ń tọ́ kànù ṣòkòtò ọ̀bálẹ̀ ẹgbàá létí bẹ́ẹ̀ jẹ́ láyà àbí tí ọmọ ni ọmọ àwọn òkú tí ẹ máa lọ tí ẹ máa bọ̀ tá ti jọ ọ̀dọ̀ rẹ èmi ò ká òkà kankan kú mọ́ mo ti di àti diwọn ọ̀rẹ́ gidi èmi mo máa bá wọn sọ̀rọ̀ òkú kan bẹ ti máa lọ solóso ó máa jáde tó bá jáde báyìí ó máa múra tí ó lọ tó máa lọ solóso ó ti fàyìn dáadáa mo wá pè ìjọ kan pé jókòó kí ló ń ṣe báyìí fún kí ló ń lọ solóso fún tó fẹ́ máa kó bá àwọn ọkùnrin dúró ó ti kú àbí kí ló ṣẹlẹ̀ ó wá ní pé abẹ́ máa ń yún òun iṣẹ́ yẹn ló ṣe títí tó fi kú so abẹ́ kíní ẹ̀ wá máa ń ṣe ara tààrẹ bá ti gbé fúkẹ́fúkẹ́ láti ọ̀run fà ó tún lọ́rùn owó tó máa ti wá fún kókówó lọ́rùn nǹkan kówó fún mi ni. ṣe ẹ̀yin wá dàbí sífà adviser àwọn òkú. mo pa mọ́ràn gidi mo pa wèrè mọ́ràn. àbí òkú pupa tó wà nínú wọn yẹn. èwo ló fẹ́ mọ̀ èwo ló fẹ́ mọ̀. ayé ń sin ẹ̀yin méjèèjì ayé oníbejì ni o èmi lè fẹ́ mú sáàrin. ó fẹ́ mọ kọ́sítọ́mà. ẹ̀yin ń bòkú ní dialogue ẹ̀ ń bòkú ní conversation. ọlọ́ngbọ́. ọlọ́wọ́ ní gbọ́. ìwọ náà máa tó lọ́rẹ̀ láàrin wọn. ẹ̀yin lẹ́ lọ́rẹ̀ láàrin àwọn òkú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ló mo tí ìbára ayé ṣe tí mo bòkú sọ̀rẹ̀. ọ̀dà má wọrí. ó máa lọ mo ti gbọ́ sí àfitọ́ bá iṣẹ́ mímọ́. ẹ̀ ń bò lẹ́yìn pé bóyá tí n bá ń gbé òkú tí n bá kàn sọ tí mò ń complain òkú èsì ìdé mi lò ẹ̀yin ń bòkú ní dialogue. tó kú mi máa dé tó máa lọ tó máa ṣó mọ̀ ń mọ̀ ni. bàbá Látíká ẹnu bí wà. kí ló wà. ẹ kéré kan ìwọ olórí burúkú tẹ mi lọ́wọ́ láyé. ṣó wà. gbogbo eléyìí máa pọ̀ ọlọ́run máa ṣeun ọlọ́run ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. sẹ́yìn náà rí báyìí bí orúkọ ọlọ́run ṣe wá dùn lẹ́nu yín broda Leke ṣe rí bí ẹ ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní lo irinṣẹ́ yìí lórúkọ Jésù kò ní ṣekú pa yín. àmín Jésù. ẹ ní fi kọlù yín. àmín Jésù. èèyàn ò ní kọlù yín. àmín Jésù. ẹ lákòjọ nídìí ẹ. àmín Jésù. ṣe rí lẹ́yìn èlé fúnra yín lẹ máa kówó jọ lẹ máa ra mọ́tò. àmín Jésù. sà má ṣé daily ni mo máa deliver ni àbí weekly monthly. ọ̀fẹ́ nígbàlá ọ̀fẹ́ la fi fún wa tó ọ̀fẹ́ la kún wa fi fún yín ṣé rí eléyìí tẹ́ ń wò lẹ́yìn a fẹ́ kẹ́ ẹ fi máa ṣiṣẹ́ kẹ́ ẹ máa mẹ́kọ̀ọ́ láti fi tọ́jú ara yín àti tọ́jú máa fẹ́ owó látọwọ́
ẹ fún. Jésù wà nìkan lẹ lè dọ̀bálẹ̀ fún. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Mo dúpẹ́ o, Jésù ṣeun. Ṣé rí lady èmi inú mi dùn. Yes, I know. Inú mi máa dùn o torí pé mo rántí ọjọ́ kìíní àná nígbà tá a wá bí mo rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Sister Sarah obìnrin ṣé kìí ṣe pé fẹ́ máa ro àròkàn ẹ rántí ọjọ́ tí wọ́n fomi dá wa lára yá. rárá o a fi ń dún pẹ̀lú wọn lọ bẹ́ẹ̀ni a fi ń bí olúwa ká. Àǹtí ìgbà ìmọ̀ nìyẹn ẹ bá mi tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ k'Ọlọ́run Lédùmarè kó dáríjì mi. Jésù ti dárí ẹ̀ṣẹ̀ yín jì. Àmín. Ó ti dáríjì. Ẹ wo ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ṣeun. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ìjẹ́ Jésù. Àmín. Bàbá wa ti Ọlọ́run wa kábíyèsí bàbá. Kábíyèsí Ọlọ́run ayérayé. Àmín ọ̀gá. Olúwa. Ọ̀yí fìtílà ìgbésí ayé ènìyàn pátá. Tí wọ́n bá dákẹ́ tára bá dákẹ́ ni o. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ṣáwọ̀ ò ní jẹun ni. Òótọ́ ni nà ẹ̀yin náà wò bí ọdún mẹ́jọ báyìí tí Mulero ti di chairman park wa àpò òun àtàwọn ọmọ unity ẹ̀ lówó ń bọ́ sí nà ẹjọ́ sẹ́rù làwa ni. Bàbá ẹ wá wọ́n sọ máa sọ bẹ̀rẹ̀ di family house o fún ẹ̀yẹ̀ tí mo mọ̀ tẹ́ everybody ń lò ó ẹ̀yin ló sọ máa lo 8 years lọ kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbé English jáde o. Guys pààyàn ẹ̀yin làwa tẹ̀lé o lórí làwa tẹ̀lé ń tiwa tolórí bá dẹ̀ ti sọ pé sòbí kí ló tún kù ká gbé bọ́dì. ẹ̀yin guys ṣeré mi tí mo dákẹ́ ṣe pé á pé mi mọ nǹkan tí mo ṣe àtòkè náà ti ń tó wa ṣó ti yé yín sí nǹkan tó ṣiṣẹ́ kó rọrùn ni àmọ́ tá a bá ti dàrú tá a dá ogún ẹ̀rú àwa máa tún tò ẹ jẹ́ ká dàrú. Good ká dàrú yẹn gangan ló máa dá a máa dẹ́rì tí irú ni gan bí ìyá anybody mo fẹ́ yìnbọn ẹ jẹ́ ká pa anybody a máa dàrú ni kẹ́ni kankan máa sọ̀rọ̀ a máa dàrú ni. ó ti yé yín báyẹn ẹ ti understand ẹ ti wà pẹ̀lú mi àbí nǹkan tá a máa ṣe nìyẹn because bó ṣe wà yẹn a gbọ́dọ̀ fọwọ́ ọwọ́ tó rọ̀ a gbọ́dọ̀ fi wọ́n rọ̀ yìí. Alaye, bóòni. Owó máa kà, orí yín wà ń bẹ̀, ọmọ ọ̀fẹ́. Alpha, ticket. Mo ẹ̀yẹ sanwó mákà tán sí. Jẹ́ kí n gbèrò lọ tí bá dé, màá fọ ilé owó ticket. Mo ní mo ẹ̀ṣẹ̀ sanwó mákà. Ọ̀gbẹ́ni owó mákà nìyẹn o máa jáwó ticket. Mi ò tí ì gbèrò kankan láàárọ̀ yìí. Ọ̀gbẹ́ni mi ò gbọ́ kankan. Ṣé bọ́mọ Yorùbá ni? Ọmọ Yorùbá ni mí náà, Yorùbá ni mò ń sọ. O ṣáà kí n ṣe wú. Ọ̀gbẹ́ni májá ticket. Ṣé kù yẹn ni? Mo ní 200 tó wà lọ́wọ́ mi ni mo fún ni mo fi sanwó mákà sí. Oríta. Ọ̀gbẹ́ni kò ń bí àná ní gbèrò kankan kúrò mi wà ṣẹ̀ ṣé òun wá ní mi ni. O sanwó ticket tó fẹ́ gbèrò. Ó yá kó wájú. Níbi bá àbí kó wájú ìyá. Àná máa já tíkẹ́ẹ̀tì níbi àìkú sí kan tó máa ṣe. Tíkẹ́ẹ̀tì wo ni mò ń já? Ṣọ́gbọ́rọ̀ ni. Alaye kí ló ṣẹlẹ̀? Mo ní kó já tíkẹ́ẹ̀tì látẹ̀ kó dẹ̀ sọ fún pé òun tẹ̀ sanwó mákà. Òun tẹ̀ sanwó mákà òun ò ní já tíkẹ́ẹ̀tì. Tó mú mi ṣeré ní. Ó dé ó ní kí n sanwó tíkẹ́ẹ̀tì. Mo lè jẹ́ kó yẹ pé mo yẹ̀ṣẹ̀ sanwó mákà tán ni. Tí bá gbèrò lọ tí bá dé màá sanwó tíkẹ́ẹ̀tì. Ó dẹ̀ ń ṣe bí wèrè. Gbàgbé ọmọ gbogbo ṣe ìwé ìlà. Wà Ọláì ló jẹ ọ́. Ọláì ló jẹ ọ́. Oye tí mo bá jẹ́lẹ̀ kí ló bá ṣe? No, tí bá jọ́lẹ̀ kí ló bá ṣe? Kí ló bá ṣe tí bá jọ́lẹ̀? Tí bá júwẹ̀ ní 360 kí ló ṣe ẹ́? Ọkọ mi ìgbà wo ló dé tó ti wá sùn síbí. Màámi. Pẹ̀lẹ́ kú àtàrọ. Mi jẹ́ ọgbà tó rò gbé mi lọ. Ó dáa kò burú. Mo bẹ́ẹ̀ ṣe ìrẹsì alásèpọ̀ mọ́ta. Màámi, èmi jẹ́ kọ̀ọ̀kan ṣàlù. Ó dùn mo fẹ́ já sí i. Mo jẹun kí tó kò ní gáràjì. Ẹ wò, ẹ káwa náà ṣe oúnjẹ gidi léni. Ẹgbà, ẹ ká fi sóúnjẹ gidi. 5,000. Màámi.
kí n fi sóúnjẹ tán. Ayé ó pé méjì. Ẹ jẹ́ kí tọ́kì wà nínú oúnjẹ tẹ́ bá ṣe wà ní. Ẹ má sọ pé bóyá ẹ tún fẹ́ tọ́jú nínú ẹ̀. Mo jẹ́rìí ẹ̀. Ẹ gbà mí o. Ẹgbẹ́lẹ̀ ẹ fi dá owó àjọ ọwọ́ méjì. A mọ̀ pé ẹ ti dá ti next week. Next week. Ọ̀dà kò burú ṣe ọkọ mi wàá máa rí ṣe o wàá máa lọ rí wàá máa bọ̀ rí ò ní dààmú ayé ò ní dààmú ẹ̀. Àmín màmí. Ó dà ọkọ mi. Ọ̀rẹ́ ma. Jẹ́ kí n lọ bẹ búrẹ́sì yẹn wá. Màmí mi ò jẹ concussion tọ́kì ló wù mí jẹ àti ráìsì aláta tó ta dáadáa. Ti gbọ́ màá bẹ̀ sí. Ọ̀rẹ́ ma. Ó dà ọkọ mi. Kó wọlé lọ kó wá kó lọ wẹ̀ o. Ọ̀rẹ́ ma. Níbo? Ìyá yín. Wà ìjọ ní táwọn ẹni kúrẹ́. Ẹlẹ́wọ̀n pa ẹni tẹ́ bá wọ ẹ̀gún. Ẹni kúrẹ́. Ẹlẹ́wọ̀n sẹ́yẹ̀. $500 ni o yọkọ. Ẹni atamílò ló wà bẹ́ẹ̀ màmá. Tẹ́lẹ̀ yóò tó 500. Kò sépo yọkọ mi ṣé kí n lọ 500 ni. Mama, wàhálà ti ṣẹlẹ̀. Wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà kékeré kan ló ṣẹlẹ̀ ní garage. A dẹ̀ dùn lékè títí àgbẹ̀ lọ́rọ̀ síta. Lékè ti kú. Lékè ti kú. Mama. Lékè ti kú. Mama. Kí ló ṣe mama? Àǹtí kí ló ṣe nígbà owó ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀? Ṣé wọ́n yẹn máa ń sọ̀rọ̀ nílé? Mama. Àlàyébá kì í ṣe sọ. Ẹ bá ti dá nǹkan sílẹ̀ àǹtí ẹ̀wù bó ṣe tẹ̀ sọ̀rọ̀ kọ́ lè ṣe sọ̀rọ̀ Báwo ni kì í ṣe sọ náà? Ẹ máa bọ̀. Mama. Báwo ni kì í ṣe sọ náà? Ẹ bá wọ ẹni yìí gan. Ẹ wá mama. Báwo ni kì í ṣe sọ? Mama ẹ wo bí mama. Ara ilé ẹgbà mi o. Mama. Mama. Ẹgbà mi ara ilé. Àfi kí ọba sọdá kó mú ìtòròrò ìtura wá o. Ilé ìpọ̀ o ṣùgbọ́n ìyá wa á sì sùúrù ni o. Abẹ́ráyé mi lóde àdúbí bó ṣe ṣàbíamọ tó ọ̀rọ̀ mi wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ẹ wáyé mi kí ni mo ṣe. Ọlọ́run ìjọ́rọ̀ yìí bí ejò tó kọjá lórí àpáta màmá ẹ fọkàn balẹ̀ àánú Ọlọ́run sì tún kú dẹ̀dẹ̀ bù mí. Ẹ wo àǹtí mi àgbọn tó lọ Ọlọ́run lọba tó ń fún ni òun náà ló sì ń gbà Ọlọ́run mọ nǹkan tó ṣe. Wọ́n dẹ̀ lọ lọ́wọ́ kan wà bí kan wọ́n lọ wà bí kan lọ́wọ́ kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe kí ni mo ṣe ṣé ó wà bí kan lóòótọ́ Ọlọ́run a ò sí bí kankan Ọlọ́run ò sí bí kankan mo bẹ́ẹ̀ ní orí ẹ̀. Ìṣòro ìdààmú. Brother Joe, ara máa ń tì mí láti wọnú ilé yìí torí mi ò mọ bí màmá yìí ṣe máa rí wa. Ẹ̀yin ló mọ̀ ń sìn ọmọ wọn ti ṣaláìsí nígbà tí wọ́n wá wheelbarrow wọn káàkiri wọn ò kú. Ó ṣe wá jẹ́ ìgbà tá a gbé ọ̀kadà fún wọn ni wọ́n ṣaláìsí. Irú èrò báyìí ló máa ń wà lọ́kàn aláìgbàgbọ́. You are right. Ṣùgbọ́n níbi tá a bá dé ṣá máa wá pẹ̀yìn dání. Ẹ mọ̀ pé Bíbélì sọ pé kò sẹ́ni tó fọwọ́ lé ohun èlò òtúlẹ̀ tó bojú ẹ̀yìn tó yẹ fún ìjọba wọn. Ibi tí a bá ṣẹ́dé tí a dẹ̀ ń ṣe follow up kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Àwa gbọ́dọ̀ disappear. Ó ṣeéṣe kí ìyá ẹ̀ má lé èèyàn kankan around her. Ṣùgbọ́n tó bá tún rí wa, lóòótọ́ bákan méjì ni. A lè débẹ̀ kó flare up ẹ̀yin lẹ jẹ́ kó mọ̀ mí kó ṣùgbọ́n a ní Ọlọ́run ni. Ìwé Sáàmù ní 115 verse 3 ó ní Ọlọ́run jókòó lọ́run. Ó ń ṣe ohun tí ó wù.
àwa kọ́ lápá ìrere làwa ń kéde ẹ̀ káàkiri ṣùgbọ́n bí ọmọ yẹn ṣe lọ ó wá yé Ọlọ́run kò yí àwa ní sọ wípé torí pé ó ti ṣẹlẹ̀ ṣé torí pé tá bá wọlé kó má bàa fà wá láṣọ yá àbí dì wá láṣọ mú broda Paul sọ wípé kí ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi ó ní pé ṣé ibi ni ṣé ìhòhò ni ṣé idà ni ṣé ìyàn ni kí ni kán má bàa gbébọn síta kán má pa wá àwọn kẹ̀dẹ̀rẹ́ wọn mọ̀ wípé Bíbélì sọ pé a mú olódodo lọ ṣáájú ọjọ́ ibi ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká tó débẹ̀ Ọlọ́run máa tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dé wa Ọlọ́run á dé fọ̀rọ̀ sí wa lẹ́nu. Àmín àmín ẹja. ṣówà níbo ló ta ni o. àwọn wo ni o ẹ máa rọra o. kílẹ̀ tún wá ṣe wọ́n ní kílẹ̀ tún wá ṣe kílẹ̀ wá ṣe ṣé bí àyíká ìṣẹ́rí pẹ̀lẹ́ ti dá láti gbà tí mo ti rí ọmọ mi bọ̀ ẹ jẹ́ kó ní burúkú pọ̀ náà nǹkan oṣù kó wà bí kan Ọlọ́run tó wà bí kan yín lọ́jà tọ́lọ́run bá wà bí kan ní ọmọ mi yóò ní kú ẹ wá kó tí ẹ wá kó bá mi wọ. ẹ wo tẹ bá tún sọ̀rọ̀ Ọlọ́run kan bẹ́ẹ̀ yẹn àfi kébí náà kú sí yín lọ́rùn. ẹ̀yin èèyàn wa lótìtọ́ kábàárà wa dárò nínú iṣẹ́ tó lu wa rán wa ni gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run ṣùgbọ́n kẹ́ ẹ tó débí lénìí ara ìyá yìí sì ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ kíní ìwà dàbí ẹni pé taró sí mọ̀ ganan wọn nísìtẹ́ ẹ̀ dé bẹ́ẹ̀ mi ṣe wò ó kálàáfíà lè jọba bóyá lè sì ní fi bíbá ilé náà bóyá tó wá padà wá wò wọ́n nígbà míì àbí ó ní nǹkan kan tí ẹ fẹ́ tó bá mọ̀mọ́ sọ yàtọ̀ sí ọ̀rọ̀ tí ó ń bẹ ńlẹ̀ ni. ṣáájú náà a kí gbogbo ìjókòó yìí ẹ lọ́rùn a kú ọ̀rọ̀ yìí lórúkọ Jésù Ọlọ́run máa dáwọ́ ìbínú. Àmín. tí a bá gbọ́rú ìṣẹ̀lẹ̀ yìí tá a wá jókòó sílé tá a ṣe bí ẹni pé àgbọ̀ ẹ̀ṣẹ̀ ni níwájú Ọlọ́run. kódà tó. tá a bá tún wá gbọ́ tá a gbé ìgbésẹ̀ láti yọjú síbí kò dáa tó bí ọmọlúwàbí. mọ́mì mo mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó dùn yín kọjá eegun. ẹni bá sọ wípé kò yẹ kó dùn yín bóyá kó mọ̀mọ́ tiẹ̀ náà wá kó lù pa. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ náà máa nǹkan kan tí màá ṣe sọ ni wípé Ọlọ́run ọba mọ̀ sí gbogbo tó ń ṣẹlẹ̀ nítorí pé ẹ̀yin àgbà sọ pé ewé kan wà ní bọ́ lára igi Ọlọ́run máa mọ̀ sí. ìwé Àìsáyà orí 17 57:1 ó ní pé a mú olódodo lọ ṣáájú ọjọ́ ìbí. síbẹ̀síbẹ̀ náà a tún máa wò pé Ọlọ́run tó mú ọmọ ìlọ tí ò jẹ́ kó ya wèrè tí ò wá dẹni tí à ń lé mú káàkiri nígboro ládùúgbò kán wá máa sọ pé ẹ bá ń rọ mú kán máa bá yín mú kẹ́ wá máa ronú lé kọ́ ẹ má ní ìsinmi ṣùgbọ́n Ọlọ́run wò ó ìgbà míì Ọlọ́run máa ń fi ikú bo èèyàn láṣìírí. ẹ wò mọ́mì mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run ṣì wà lójú iṣẹ́ mọ́. kò ní dá fún yín. ìdààmú tó máa mú mi sí. bó ṣe tó yìí òun tọrọ owó oúnjẹ tí ó yẹ kó máa jẹun ni bó ṣe tó 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 bá tiẹ̀ gbóúnjẹ wá kó gbóúnjẹ síwájú ẹ̀ wàá lè jẹ. kémi lọ sí noodles tí ata bá já noodles nǹkan. kí lẹ́yìn fẹ́ mọ̀ wọ́n ràn tẹ́bí fatajà noodles. ǹjẹ́ ẹ lè rántí ibi tẹ́ wà ní ọjọ́ 9 oṣù kọkànlá ọdún tó kọjá? ewúrẹ́ ló wà ní báàgì ẹ̀yìn náà. ewúrẹ́ ló wà ń bẹ kí ló ṣẹlẹ̀. ẹnìkan tí wọ́n fún gba ìgbà ẹjọ́ sáré gbé ní débẹ̀ mo wá sí ìbá yìí ni update ẹtí certificate mo kàwé o. ok ká assume pé ìwọ ń sìn ìwọ ni mini Dangote ọlọ́gbà fún ẹ wá fẹ́ employ our staff. kó tó dé pé parí first question tó fẹ́ béèrè ó ti bẹ̀rẹ̀ sí ń sùn kí ló máa ṣe. Jesus! Number 12, adéṣepẹ̀ balógun number 12.
mo ti fẹ́ jù sílẹ̀. ó yà yín gan nọ́mbà 40 gan tìrẹ ṣe wá dé ìsìn wá pa nọ́mbà 12. I work so hard for the success of that company. ó dàbí pé mo gbọ́ pé ẹ ní àwọn client yín kan bọ̀ láti France tẹ́ bá lọ bí iṣẹ́ ta ló máa attend sí wọn. tí n bá lọ ní ìlú nìkan kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà iṣẹ́ kọ́ lówó. rárá mi ò lè jẹ́ kó lọ ọ̀dọ̀ mi ló wá mi ò dẹ̀ fẹ́ wàhálà tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ̀sìn èmi ló máa wá mú. wọ́n lé èèyàn lọ gbọ́ ọmọjọ́ Òṣùpá ló kọrin o tó fi ń ta lẹ́sọ̀rọ̀ sí pípa má fi yẹn jògógó torí ògógó ni agbọ́mọjọ́ lọ́mọ mojú òun gbé ọmọ dání ọmọ mojú wèrè ó padà pa ọmọ ọlọ́mọ. kí ni o ní láti sọ lórí ẹ̀rí tí ó wà ní iwájú ilé ẹjọ́ yìí. àtìgbà tí mo ti jẹ́ CEO company mo realize wípé àbúrò mi Mr. Ṣẹ́gun ó ń ṣe bákanbákan sí inú òdùn sípò tí mo wà. bíṣọ̀bì ká má gbàdúrà. If prayer dey work through, you sef you no suppose dey here again. I want to go home. I don't want to go back into that hole. I want to go home, Daddy. Nígbà tó sọ wípé àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ń jà ṣé wọ́n ń bọ̀ láti ilé. ikú tẹ ẹ kún lẹ parọ́ ìyá táwọn bàbá ńlá kú bàbá yín yẹ kó jẹ tí wọn ò dúró jẹ ó ń lẹ́yìn àrọ́mọdọ́mọ wọn ń jẹ yìí. a dá fún ọ. ẹ̀rí ọ̀kan lólobó àṣàṣàrẹ́ bí ìjà pàdúgbò àwọn ilé aláàbò tí àwọn kéde àti ọ̀rọ̀ gbọ̀ngbọ̀n aláyà bí ọ̀bẹ ìbọn agbọ́nilówólé ẹja abàdùbábálẹ̀ àparò jẹ́ wọ́n fẹ́ jẹun gbọ̀ngbọ̀n wọn aláta wíìrè agbóhùnlérí àkọlé rẹ̀ ó ti jáde wà lórí YouTube àwòtún wọn ni ó. sinimá tuntun agbóhùnlérí birikiri ni wọ́n jáde òdòdó gbirigiri wọ́n yí kòkò bẹ́ẹ̀ nu alámọ̀bàjẹ́ agbóhùnlérí pàǹtẹ̀tẹ̀ kanadẹ́gbẹ́ àwọn olùkọ́ ìjọkùn ọ̀rọ̀ wà lọ́dàn àwọn ọmọ àwọn òjòlá ogun ogun òtógun jalè kan ṣoṣo sinimá tuntun agbóhùnlérí gbódòrógun àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ omi tí ò gbọ́ràn ni wọ́n fi pọ̀ ọtí tí ò gbọ́ràn ni wọ́n fáwọn líle mu ọmọ líle tí ò gbọ́ràn ni wọ́n lọ sójú ogun àrèmọ́bọ̀ àlùjọ̀mọ́ ẹ̀fọ́ méjì nínú ìbọn pa kúkúrú pa gbogbo nílé ló káàkiri ilé ń gbóná kó mọ òṣèlẹ́kọ̀ọ́ ní polówó ikú dandan ìlú dà ń gbódùgbòdù sinimá ti ká agbóhùnlérí action packed movie tó yá kílára ó gbóná jẹjẹ ó lé jù it's a movie written and produced by Owolabi Ajasa Ogun State Tampan Governor directed by Wasiu Owoya Gausu Tami Lodunade Adekola Sani Ugbonagade Ogboluke ẹ̀bùn olóye ní Olaiya Igwe Abẹni Agbọ́n Alápínì Òòṣà Bọ́lájí Amúsàn Mr. Latin Anike Ami Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ Bọ́sì Akíọ́lá ẹni afẹ́ ní ìtàn Owolabi Ajasa Ọláyẹmí Jimoh Yemkem Bíọ́lá Adékúnlé Kabiru Adéyínká Arínájà Milayo Sonola Ìyáṣàpọ̀ Tèmítọ́pẹ́ Àmsà Ọlọ́ládé Owólabí Mọ́túndé Zainab Shitu Ológbòjò ẹ̀wọ̀ star studded ní àwọn ìràwọ̀ òṣèré tó kópa nínú ẹ̀ ó ti jáde kàṣàgbà sórí YouTube báyìí o iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọ̀ tó wò ní ẹ̀dá rẹ̀. nítorí pé mo ti gbọ́ láyè ló ṣe rí mi fín orí ọba fín ọ̀gbọ́n tí wọ́n máa sọ pé àtúbọ̀bá níwọ̀n ẹgbẹ̀je àjìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ó sì wá rí ọba fín ó rí jọba. mo fi pé tabara kìíní yẹn síbẹ̀ yẹn like big asset ló máa jẹ́ fún wa. wọ́n gbọ́dọ̀ wá fún mi mo bẹ̀rẹ̀ sí ní sọ kò bá kúgbe sọmọ ọlọ́mọ kí ló ṣẹlẹ̀. dáhùn kan tó gbé wá fún ọjà kan mákẹ́ẹ̀tì kan wọ́n gbé gbó wá fún ọ ní onígbó. wàhálà ti wà o. àmọ́lá. wọ́n ti dáhùn tán. òun rè ṣókù ni. ọlọ́run kan kú díẹ̀ náà. Jatto ẹ lọ́mọ lọ kò dẹ́ ṣe pé a ní ọmọ tọ̀dọ̀ tiwa o even though tó bá jẹ́ wípé a adopt ẹ ni. ọmọ ìgbà mi tí àwọn obìnrin bá jókòó tó bá péjọ tó bá ń sọ̀rọ̀ childbirth má kò wá ń bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan láti offer àbí láti contribute. ọmọ yín mo máa pa no be good news no be bad news ṣáde yín yẹn èmi mo máa pa. What? kàyéfì ni ikú madam jẹ́ fún mi. kò ṣe pé nǹkan kan ṣe. Anike yìí máa sọ̀rọ̀ fífẹ́ street níbí mi ò fẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò sáyè gbogbo à ń love à ń ṣe kíní kan kò sí ní street. mo fẹ́ kí ọmọ mi fẹ́ Ṣadé màá ṣe 5 million fún mi. tí n bá mú Ṣadé wálé ní ìgbà olè mi rò wó. ẹsẹ̀kẹsẹ̀ máa transfer fún mi. àìsọ pé ìyàwó yóò sọ pé bàbá mi ẹ ṣí èrè gan. ọ̀dà point of correction dáàdì mi ẹ ṣí èrè gan. ẹni yẹn ti ṣe é. mi ò wọrí o because ṣe tẹ̀lé Bámidélé tí mo ti gbá mú yìí kò ń ṣe Bámidélé ti tẹ́lẹ̀ o Bámidélé ti sẹ́ni tí mo gbá mú yìí
kò sí anybody like kò sí anybody tó lè gbà lọ́wọ́ mi. Ó ṣẹlẹ̀ ẹ tó kọ̀kọ́ sọ ẹ ṣe sọ. Ní ọ̀sùnmájú táwọn èèyàn sì ń ṣe oògùn owó ni. Ṣẹ̀rí mo notice kankan nílé wa lẹ́yìn tí ìyàwó ọ̀gá ti dolóògbé tó ti kú kò sóbìnrin tó dúró nílé. Ṣé kí dẹ̀ ṣe kí bóyá ọ̀gá fi ìyàwó wọn ṣògùn bóyá tẹ́lẹ̀ ló ṣe kú? I was in a real danger. Níjà ni lè bá mi délé. Ẹgbẹ́ kankan wọn ọ̀dà gẹ́tì mi wọ́n lù mí ni. Láàfù. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Ẹ sọ fún mi pé ẹ máa tajà ń kánífà. Pé tẹ bá ti dé ẹ máa san owó mi. Ẹ dẹ̀ fún mi lówó mi. Pátápátá là ń fọ́jú. Kúnákúná là ń dẹ́tẹ̀. Ojú àìfọ̀fọ̀ tán. Ìjà ló ń dálẹ̀ o. Kí ló tún dé? Kí ló ṣẹlẹ̀ náà? Ìsìnkú kí tó ń tẹ̀lé mi kiri? Kí ló ṣẹlẹ̀ gangan? Èwo ni wèrè gan? Sọ̀rọ̀ mi, sọ̀rọ̀ ìṣòro, ìdààmú tó máa mú mi sọ̀rọ̀ ni. Ọlọ́run máa jẹun rí. Ogun tí mo ní ṣe sọ́lọ́run wàhálà tí mẹ́dà sọpọ̀ lọ́rọ̀ sí kó má ṣe dé bá mi o. Èdùmàrè mọ̀ bẹ̀, Èdùmàrè mọ̀ bẹ̀ o. Jẹ́ lẹ́sìn o, jẹ́ lẹ́yìn o títí káyé lè rí pọ̀ wá láyé mi, kí n lè ròyìn rẹ̀, kí n lè ròyìn rẹ̀ fáráyé o, kí n lè sìn ọ́. Ìṣòro, ìdààmú tó ní gbàgbé Ọlọ́run kó má ṣe mí